من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا. أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما. ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا. قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا. سبحانه وتعالى عما يقولون علوا كبيرا. تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا. وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا. نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا. انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله. Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Alhamdulillah. A fi ọpẹ́ fún Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. Alhamdulillah. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ibi tí a dúró sí lánàá òun ni àyà 44 nínú Suratul Isra níbi tọ́lọ́run ọba ti ń sọ wípé تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده. Àyà yìí aláǹfààní àti parí tẹ̀fsíìrù rẹ̀ lánàá. Ibi tẹ̀fsíìrù rẹ̀ láti wá bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Àwọn nǹkan kan bẹ tó kì í síbi àyà yìí tọ́já sí pé tá a bá gbọ́yé a mọ̀ páwa tá a jẹ́ èèyàn ó yẹ ká tó súnmọ́ Ọlọ́run jù báyìí lọ. Tí Rọ̀mọ̀dọ́nà bá parí tán bó la ṣe ní padà síbi ìyapọ̀ Ọlọ́run. Ọlọ́run ní gbogbo sánmà méjèèje àti ilẹ̀ méjèèje a ti jẹ́ kó yé wa látinú Súrátù Tọ́láàkì lánàá pọ́lọ́run ọba dá sánmà ní méje
wa minal ardi mithlahunna ọlọ́run náà tún wá ṣe ilẹ̀ ní méje àti sánmà méjèèje àti ilẹ̀ méjèèje wa man fihinna àti gbogbo ohun tí ń bẹ láàrin méjèèjì yẹn wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni wípé àwa ò lè gbọ́ yé bí wọ́n ṣe ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba àlekè ọlá àáfàá ní kí ló fà á torí wípé ìṣàfọ̀mọ́ wọn bìkìláàfì lùgọ́ọ̀tì náà èdè tí wọ́n ń sọ ó yàtọ̀ sí èdè táwa ń sọ àáfàá níta abáwò dáadáa ẹ̀wọ̀ ewúrẹ́ ọmọ ewúrẹ́ tíya rẹ̀ bá gbọ́ ó ti mọ̀ pé ebi ń pa mí wá fún mi lóúnjẹ ó ti yé ìyá rẹ̀ tó bá já sí wípé àbòdì ẹni ó ti ní báwọn ọmọ rẹ̀ ó ṣe bá sọ̀rọ̀ tásà bá fẹ́ gbé wọn tí ó fi lọ fìyẹ́ bò wọn àwọn ẹranko yìí àáfàá ní bí wọ́n ṣe ń bára wọn communicate bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ó yàtọ̀ síra wọn wakadhalika aljamadat wanabatat àwọn nǹkan tó jẹ́ nǹkan ọlọ́bọrọ gidi àwọn concrete things àwọn náà ń communicate láàrin ara wọn àtàwọn tó jẹ́ irúgbìn igi àti igi wọ́n ń bára wọn sọ̀rọ̀ ẹ̀gẹ́ àtẹ̀gẹ́ wọ́n ń communicate láàrin ara wọn gẹ́gẹ́ bó ṣe já sí wípé igi ẹ̀fọ́ àti igi ẹ̀fọ́ àwọn ń communicate igi ewédú àti igi ewédú wọ́n ń bára wọn sọ̀rọ̀ kokoyáàmù àti kokoyáàmù míì wọ́n gbọ́ èdè ara wọn yé àáfàá lélẹ́yìí òun ni ń tònílẹ̀ jù nínú ọ̀rọ̀ táwọn àáfàá sọ gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithi àáfàá wa Abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu nínú Sahih Bukhari ó ní kunna nasma'u tasbiha ta'ami wa huwa yukalu ó láwọn sàábé àṣetẹ èèyàn bá tún súnmọ́ Ọlọ́run dáadáa nígbà míì àwọn nǹkan kan ń bẹ táwọn èèyàn ó rò wípé it's unbelievable pé tó rọrùn bẹ́ẹ̀ wàláhì ó rọrùn bẹ́ẹ̀ téèyàn bá lọ ka tírà Sheikhul Islam Ibn Taymiyyah dáadáa awliyahu Rahman wa awliyahu Shaitan téèyàn bá lọ kà nípa àwọn tó jẹ́ ni Ọlọ́run àtàwọn ẹni èṣù àwọn tó jẹ́ ni Ọlọ́run àwọn karomat ìyẹn ló ṣe já sí pé nínú àkídà àwọn àfáàlù sunna wàlìjàmáà òun ni àlì-ímánù bí karomatil àwùlíyà kìí ṣe wípé sunna tako pé èèyàn lè jẹ́ wòlíì èèyàn lè jẹ́ ni Ọlọ́run tòótọ́ pẹ̀lú wípé alladhina amanu wàkánú yàtàkùnà àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́run wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ tinú tòde tìta tẹ̀yìn gbangba kọ̀rọ̀ wàkánú yàtàkùnà tá a bá ń sọ pé wọ́n tó wá bẹ̀rù Ọlọ́run nǹkan méjì ní ń jẹ́ bẹ̀rù Ọlọ́run fílù tọ́hát ìtọ́lọ́run bá nìkan ṣe wọ́n máa ń ṣe wájìtì náà bùlìmọ̀náyí ìtọ́lọ́run bá nìkan jìnnà sí wọ́n máa ń jìnnà sí àsáwọn tó bá wá jẹ́ ni Ọlọ́run àwọn nǹkan kan lè máa ṣẹlẹ̀ sí wọn téèyàn ọmọ rò pé is it possible irú ẹ̀ ni pé àsóúnjẹ ó lè máa ṣèrántí Ọlọ́run èèyàn ó sì máa gbọ́ jama sóyà bí òye Abdullahi ọmọ Mas'ud Ọlọ́run kó bá ní yọ́nú sí àdìsí Bukhari ni ó láwọn táwọn jẹ́ sàábé kunna nasma'u tasbiha at-ta'ami wa huwa yukalu ó láwọn máa ń gbọ́ báyìí tọ́já sí pé oúnjẹ ọmọ ṣàfọ̀mọ́ fọ́lọ́run bóyá èèyàn fẹ́ jẹ̀rẹsì ìrẹsì ọmọ wa ní subahánàláì 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 ẹni tó fẹ́ jẹ̀rẹsì ó sì máa gbọ́ èèyàn fẹ́ jẹ búrẹ́dì ọmọ ní alhamdulilayi alhamdulilayi èèyàn ó sì máa gbọ́ ohun tí búrẹ́dì ń sọ wa in min shay'in illa yusabbihu bihamdihi
walakin la tafqahuna tasbihahum innahu kana haliman ghafura. àṣẹ gbogbo àwọn nǹkan tọ́lọ́run ọba dá yìí wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba tó dá wọn wọ́n gbà fọ́lọ́run ọba ló dá wọn ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣàfọ̀mọ́ yẹn kò yá wa torí de wọ́n yàtọ̀. àǹfààní tá a bá tún wò àṣẹ nígbà míì àwọn nǹkan míì bí òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn sàábé tún gbọ́ bọ́n ṣe ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run òkúta táwọ̀ ọ̀kẹ́ máa dànù òkúta tá a fi ń kọ́lé òkúta tá a fi ń ṣe fẹ́ǹsì òkúta tá a fi ń ṣe àwọn nǹkan tá a ń lò ó fún nínú hadithi Abu Dharri al-Ghifari radiyallahu anhu ó ló ṣẹlẹ̀ níjọ́ kan anna nabiyya sallallahu alayhi wa sallam akhadha fi yadihi hasayat anabi níjọ́ kan àwọn òkúta kéékèèké àwọn pebbles anabi wá kó àwọn òkúta kéékèèké dání fasẹ́mi aláwùnà tasbiha kàhánínì náhlì anabi wá ń gbọ́ táwọn òkúta yẹn tí wọ́n ń ṣe subhanallahi 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 bí ìgbà tó já sí wípé kòkòrò oyin tó bá ń hàn asámọ kòkòrò oyin bíi tó bá ń kàn àwọn òkúta dẹ̀ ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ànábì dẹ̀ ń gbọ́ sallallahu alaihi wasallam àáfàá níyẹn nìkan tó kọ́ irú ẹ̀ náà tó ṣẹlẹ̀ sáàfàá wa Abubakar Siddiq radiyallahu anhu irú ẹ̀ ṣẹlẹ̀ sáàfàá wa Umaru irú ẹ̀ ṣẹlẹ̀ sáàfàá wa Uthmanu àtàìmọye nínú àwọn sàábé tí wọ́n ń gbọ́ táwọn ẹ̀dá ọlọ́run ọba tí wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ṣùgbọ́n àwa tá a jẹ́ èèyàn a lè gbọ́ yé torí pé lè wọn ó yàtọ̀ sédè táwa ń sọ. walakin la tafqahuna tasbihahum. èyí ò tó jìnnà ẹni tó bá ní Riyadu Solihina nílé ẹ jẹ́ ká lọ kà ó ti ṣẹlẹ̀ nínú àwọn iṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ẹranko a máa fẹjọ́ sànábì ràkúnmí a máa fẹjọ́ sùn òòrùn lówó mi bó ṣe ń fi yà á jẹ mí tí ó sì máa sọkún ànábì dẹ́gbọ́n tán sọ yé sẹ́wọ̀n bá nábì wa Sulaiman alayhi salatu wa salam ara ń tọ́lọ̀ ọba fi sàánú ẹ̀ nìyẹn táwọn ẹranko bá ń sọ̀rọ̀ òun gbọ́n tí wọ́n ń sọ èmi ò gbọ́ nǹkan kan tẹ́ranko ń sọ mi ò gbọ́ ntẹ́yẹ ń sọ kódà kòkòrò ẹ̀fọn tó bá ń kùn àwọn àfáà kan lù tiwa wọn ò ní pé ẹ̀fọn kún fáyà kan ní sọ kún fáyà kan kọ̀ níbo lẹ ti rẹ́rìí kún fáyà kan wa in min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahum. jama àfáà ní atúrí àdífì míì látọ̀dọ̀ àfáà wa Abdullahi ọmọ amúrù ọmọ as ọlọ́mbá ní kẹ́ bàbá àtọmọ ó ní nàá Rasulullahi sallallahu alaihi wasallam an qatli difda wa qala naqiqu a tasbihun sàábé yìí ó lànàbí sallallahu alaihi wasallam ó kọ̀ fáwọn pé káwọn má máa pa ọ̀pọ̀lọ́ sọ́pọ̀lọ́ lè tí máa dún tójò bá rọ̀ àbí kọ́ńkọ̀ tó ní mo máa ń sì gbé fúnra wọn èwo ní máa dún tójò bá rọ̀ tí wọ́n ẹ ti máa ṣe kọ́ńkọ̀ nìyẹn anábì ilẹ̀ gbọ́dọ̀ pa ìwọ́ tó máa pa kọ́ńkọ̀ sí àpé kọ́ńkọ̀ yẹn lèyìn ó lé jẹ́ àbí kọ́ lèyìn ọ̀gbọ́dọ̀ jẹ́ ni èyí téèyàn ó lé jẹ́ yẹn ni kì í ṣe ìta àlè jẹ́ ó lè pààyàn tó jẹ́ tó wò láta èyí tá a lè jẹ ní tó máa ń níbi sẹ́ẹ̀lì báyìí tí máa ń wà bí ọba tutù ọ̀pọ̀lọ́ níjọ ọ̀pọ̀lọ́ níbi ó tutù bá sí ṣe é rántí òwe Yorùbá wọn òun ní máa dún bí ọba tutù ànábì ni ẹ má pa òun ní máa dún àáfà àtìlẹ̀ yín bá súnmọ́ tòsí odò ọ̀ dára rẹ lẹ́bi tó bá di àwọn àsìkò tó jẹ́ òbá rọ̀ tí wọ́n bá ń dún ẹ̀ ṣe bí sọ́mọ̀ fẹ́ ya ni àṣedídún tí wọ́n ń dún yẹn nàkíkù á tasbih ìwọ tó ọba máa ń pa ọpọlọ látòní lọ láyé rẹ mọ́dàwù mọ́ o ti gbọ́ ànábì ni ẹ má pa ara àwọn ẹranko tó ń ṣàfọ̀mọ́ fọ́lọ́hun ni sórí Islam wàláhì téèyàn bá nímọ̀ àwọn nǹkan kan bí àwọn rò pé ìranú ism pé ìranù lélẹ́yìí o
ìwọ ó sì rí wípé ladaism ìwọ fẹ́ gba ládá ẹ máa wo àwọn èèyàn yẹn ti bọ́pọ̀ lọ sí máa ń dùn yẹn Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́yìn tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹ̀yẹn fílẹ̀ lẹ́yìn pé tó bá rí pé ń dì stop ẹnu lé rẹ̀ ó lè wá bí ike kan kọ́ lọ dànù gbó àbíbó mi ṣùgbọ́n má pa ẹ wá wọ máa lé tiẹ̀ àlìwáságọ̀ kúkútù lílu wáságọ̀ Ànábì ni ẹ máa pọ̀ máa lé ẹ máa lé ẹ sàmọ̀ máa lé ṣé wọ́n gẹ̀kọ̀ àbí kílẹ̀ máa ń gbé gbogbo bí ẹ bá ti rí ẹ máa pàdánù mọ́ pàkan níjọ́ òní nínú àwẹ̀ wà lẹ́yìn inú mi sì ń dáadùn irú rẹ̀ ògé mo tó fi àwọn sílẹ̀tì gẹ̀ ẹ̀wò mo ti pọ̀ máa lé inú mi dùn pé mo ti gba láàdá sọ kéèyàn wò ló pé irú dèdè wo làáfà yìí sí ọ̀pọ̀ máa lé ó tó wá ń fi hàn pé òun pọ̀ máa lé kò lè yé wọ torí èmi ti kàdíìsì lórí ẹ̀ bí mo ṣe pàwọn màá ṣe kí ni o màá gba láàdá sọ ti yé dọ́rọ̀bà táwọn wáyé dà ní mo wá kíní báyìí mo lù pamárò ògiri báyìí tí rúre òfin gé mo wá lọ gbókù ẹ̀ sọ̀rọ̀ inú mi dùn pé mo tún pọ̀ mọ́ ilé gbalada Ànábì ni ẹ máa pa ẹranko burúkú ni ibi ẹ bá ti rọ́mọ ilé ẹ máa pa dànù bẹ́ẹ̀ rí níbi ojú gílóòbù yẹn ẹ pa bẹ́ẹ̀ rí kìsìnì yẹn ẹ pa ẹ sá pàǹpà kú padànù eku Ànábì àsálà ní ẹ máa pé kú kẹ́yìn ò tó mọ̀ pé èwo ni àìsàn tán lẹ́kùn fà yìí ìjọ ní lásàfífà àṣekẹ́ ẹ tó mọ̀ pé kú pa lásàfífà Ànábì ti ní ẹ máa pa tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ìta ń sọnù appreciate Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tẹ́ tó wá ń rí mọ́ òde òní lórí yín tó wá ń pé àṣẹ ń tànàbí sọ ìmọ̀ tó fi rinlẹ̀ ọmọ ilé tẹ̀ ń wò yẹn ó láwọn aburú tó máa ń fà nù lé Ànábì ni ẹ máa pàdánù tẹ́ ẹ bá tún ti rékú tọ́ọ̀gì lè kú eku lè fa kílé ó jóná eku lè jóná ó lè jólé yín ná eku lè fa àìsàn burúkú fún yín ó lè fà fáwọn ọmọ yín eku jẹ́ in fact eku ní ìsìn tí n bá rí eku yìí bínú pa ni lecture kan bẹ tí mo prepare mo wá kó sínú fáìlì eku sì jẹ ọjẹ abala kan bẹ ọdá lecture yẹn rú ìwọ̀nba àárín tẹ́kù jẹ yẹn ọjẹ half nínú ẹ̀ wàláhì níjọ́ tí mo rí inú sì ń bí mi pé bíi kí n rékú tọ́ pa kí n ti ẹ̀tẹ̀ mọ́lẹ̀ kọ̀ fọ́ kí inú mi ó dùn pé mo pa ọ̀tá mi tó jẹ lecture tí mo prepare kọfẹ́ sínú ilé tí ò ṣe kún bàdàn yìí ọwọ́n nú àwọn ilé tí ò ṣe kún bẹ̀ àfàwọn tó yẹ pé tó gbogbo ìbàdàn sáà ń gbé kínní tó yẹ pé bọ́yá yìí tẹ́ ń gbé bẹ̀ kì í ṣe pé dọ̀tí wọn pọ̀ kò dẹ̀ sí gbó pọ̀ ládùúgbò yìí bẹ́ẹ̀kú ṣe wọ̀ ọ́ pọ̀ tó ẹ máa pa wọ́n sọ́tí operation kill the rat ibi ẹ bá lè pa wọ́n dé ẹ pa àwọn ẹranko báwọn ẹranko burúkú ni wọ́n bẹ́ẹ̀ bá rí scorpion ẹ pa bẹ́ẹ̀ bá rí ejò ẹ pa àwọn ẹranko yẹn bẹ tánà bí àsálà list nígbà táwọn àáfàá káwọn àdìfín jọ níbòmíì yóò list márùn tó bá list ẹ̀ ìkan tó wà ń bẹ̀ kò ní sí nígbà táwọn àáfàá káwọn ẹranko jọ wọ́n fẹ́ lé 10 láwọn ẹranko tó yẹ pé ṣẹ̀rí àfẹ́kẹ́ ẹ bá ti rí wọn ibi ẹ bá ti rí wọn ẹ ṣe kí ni o ẹ pa tí wọ́n dànù ẹ pa wọ́n ànábì ni ẹ má wàá pa ọpọlọ ẹ fọpọlọ ọlẹ torí pé nàkíkú á tasbih dídú tọ́pọ̀lọ́ máa ń dún tí wọ́n láìkì yẹn ìrántí ọlọ́run ni ó sì fẹ́ kan lè jẹ́ tẹ́lẹ̀ kò sínú ẹranko tá a lè jẹ́ kí lọ fẹ́ máa pa sí ìwọ̀nba àsìkò tó fi ilẹ̀ kó tó di pé yóò kú naturally àbí kó tó di pé mọ́tò ọ̀tẹ̀ lórí fọ́ àbí kó tó ṣe kòǹgẹ́ ẹranko míì tó tún lágbára tí ọ̀pá jẹ ó tún sáfọ̀mọ́ fọlọ́run ọba má pọ̀pọ̀ lọ́mọ ọ̀dà tó ti yé èyí tó fi pọ̀pọ̀ lọ́ máa pe kulé yìí lọ́ máa pọ̀ máa lè lè yìí lọ́ máa pa scorpion lè yìí lọ́ máa pa ejò tí ń bẹ lè yìí àtàwọn tó bá rí bẹ́ẹ̀ fọ̀pọ̀lọ́ lẹ̀ máa pa nàkíkù á tasbih bó ṣe ara ń dó tí wọ́n láìkì yẹn odidi ìjọsìn fọ́lọ́ òun ni. bákan náà àáfàá ní ká lọ ọmọ ìta afẹ́ fàyọ níbi páwọn ẹranko yìí wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ àṣeká lè mọ̀ pé àwa tá a jẹ́ èèyàn akéré lẹ́gbẹ̀ẹ́ àwọn tí ń sin lọ wa in min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahu. tí bàbá wa ń jọra rẹ lójú èmi tọ́já sí pé o ti láìláì láàláwò 70,000 lónìí sọ ọmọ iye àwọn ọ̀pọ̀lọ tí ń bẹ ládùúgbò yìí ọmọ iye kíké tí wọ́n ti ké lónìí ṣé wọ́n ti ké tọ́pọ̀ lọ jọ nítorí ọlọ́run só o lè ké bí ọ̀pọ̀lọ ṣe bá aṣọ takùkọ́ lánàá abẹ́ ti gbàgbé látẹ̀sùbù díkà ẹwà anábì sallallahu alaihi wasallam anábì ma fọ́múlà tó yẹ nǹkan kọ̀ọ̀kan anábì ọ̀bá ti ní àmọ́ pàpùkọ ṣùgbọ́n ti nà pàpùkọ ọbẹ̀ ní fún a ó ti nà pàpùkọ a máa fi jẹrẹsì a máa fi sórí àmàlà a máa fi jẹ sẹ̀mó a fi máa jẹ fùfú a fi máa jẹ̀bà
a lè tún dé táà máa dájẹ́ táà máa mú 5 alive lé lórí tó mú ọ̀láńdí àgbègbè ti lé lórí kò ní ọmọ pàkùkọ ṣùgbọ́n mọ̀ sí kíni mọ̀ bu àkùkọ bóun náà ṣe ń kọ yẹn ó tún ń ṣèrántí Ọlọ́run ni ṣùgbọ́n tó bá ti di pọ́jọ́ ọkù rẹ̀ bá tó ẹwà pa fa ìgáàzà bá tó ń fa áhásìnú bíbó hátà ẹ pa wọ́n lọ́nà tó tọ́ ẹ pa wọ́n lọ́nà tó dáa tára òfin ní ìní àwọn ẹranko yẹn jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwa tá a bá wá ní a máa sin lọ́hun tá a máa sin lọ́hun gbàpá àwọn tó pọ̀ jù ọ́ lọ àwọn tó ò lè rí àwọn tó ò lè gbọ́yé wọ́n ń ṣàfọmọfọlọ́hun tó bá wá rí bẹ́ẹ̀ kí ni ọjọ́ lọ ó ti pàwé èèyàn rẹ látara pàǹyàpọ̀ lọ innahu kana haliman ghafura. àfáà ní gbogbo àwọn ẹ̀dọ́ Ọlọ́run tí wọ́n ń ṣàfọmọfọlọ́hun yìí tẹ́ ẹ bá wò wọ́n dáadáa kí ní ọkàn ìwọ̀n ikú tí wọ́n bá wá kú wọn à ní wàlì jánà wọn à sì ní wọná àbọ̀ ọgbọ́n orí pé tó bá díjọ́ ọ̀gbẹ́ǹde Ọlọ́run ní gbogbo ẹ̀yìn àkùkọ ọyẹ ẹ máa lọ ọ̀nà ẹ máa la àlìjánà rárá ìta àrílá kọ́ọ́lẹ̀ ní gbígbé gbogbo àwọn ẹranko kò sálìjánà fún wọn kò síná fún wọn ṣùgbọ́n àrírí wáyà hadith tó o bá lọ ka áyà tó parí sọ́rọ̀tù nábáyì àwọn ẹranko tí wọ́n bá yànra àwọn jẹ láyé wọ́n gbẹ̀tọ̀ wọn àkùkọ tó sàkànjẹ lọ́nà àbùsí èyí tó sájẹ́ ọ̀sà ti ẹ̀jẹ̀ lọ́rùn àgbò tó kànkan lọ́nà àìtọ́ èyí tó kàn lọ́nà àìtọ́ yóò kàn tiẹ̀ padà ìwọ bàbá tí máa ń fẹ́ràn kàn èso rẹ̀ Ọlọ́run ta Ọlọ́run ní ọ ọwọ́ ń dẹ àwọn ẹran síra wọn kán máa fẹ́ràn kàn ẹ̀tún wá yàtọ́ọ̀gì ẹ̀tún wá dá association of ram lovers ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ ẹran wọ́n tó wá lọ rẹ́gísítà wọ́n tó wá ní mọ́tò tí wọ́n ń gbé káàkiri inú ìlú yìí níjọ́ ọmọ kọ́ rí mọ́tò wọn ní ram lovers sincerely ẹni tó jẹ́ kókó wọn lọ́wọ́ tó fi rẹ́gísítà mùsùlùmí ni ó ti kú kìí wá sí mùsùlùmí lásán ara àwọn olóyè ẹ̀sìn ni àwọn rí sí pé kẹ́ran àgọ́ ọmọ kanra wọn kán máa fi gba ẹ̀bùn wọ́n tó sọ ẹran di tẹ́tẹ́ wọ́n wà á máa fún ẹran wọ́n máa fún wọn ní gbó ẹ ń bá dé fíìdì nínú fíìdì tán tí máa ń kàn bàdàn fíìdì ẹlẹ́ta high school àti Ìbàdàn city tó o bá débẹ̀ lójú odò níjọ́ Sunday kò yẹ ṣe gbalẹ́yà nìkan gbogbo Sunday ni ọmọ rò pé ṣe pàwọn èèyàn tó ya wèrè tó báyìí wọ́n wà á pọ̀ bí ẹran ram lovers mo ní èyí kẹwàá association of Allah's lovers kẹwàá nífẹ̀ẹ́ ọlọ àbí association of sunnah lovers kẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sunnah ewúrẹ́ tá a pàjẹ́ ẹran tọ́já sí pé àwọn èèyàn nílà akẹ́yìn lórí gbogbo àwọn ẹran yẹn tọ́bà ti wá yanjú kéèsì wọn tán Ọlọ́run ní kúnú tùrọ́bá ọyẹ́ ẹ̀dì ẹ̀pẹ́ wàyẹ kú lòlùkà fẹ́ròyà láyétà ní kúnú tùrọ́bá nígbà táwọn ẹran yẹn bá wá di ẹ̀pẹ́ tán orí kèfèrí ọwọ́ á sì pé yéè mo gbé orí òun burú lónìí àwọn ẹranko ti di èèpẹ̀ ìbádá fóun yá láìta ní òfò òun lónìí òun sorí ibú ìrádédé fóun ìbámọ̀ dá fóun lónìí kóun ó di èèpẹ̀ ṣùgbọ́n àti ṣe ládéhùn èèyàn àtàlìjànú ẹ̀ ní di èèpẹ̀ fariqun fil jannati wá fariqun fis sa'ir nínú kẹ́ẹ̀lá àlìjánà àbí kẹ́ẹ̀lọ lé iná tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ẹranko tí wọn ò ní wà àlìjánà tí wọn ò sì ní wọná wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ ìwọ tó wá jẹ́ èèyàn ń kọ́ àáfàá lólórí àfọ̀mọ́ òun ni alqiyamu bil wajibat gbogbo ń tọ́lọ̀ ń bá ṣe lọ́ranyàn ká máa ṣe arapa àrántí ọlọ́ni arapa ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ ni Allahu akbar Allahu akbar ọlọ́run tóbi ó sì fi tó ń ṣe ilẹ̀ ọlọ́kírun ó sọ pé chatting akibaru àbí browsing akibaru ó sọ bẹ́ẹ̀ ó sọ pé watching of Arsenal and Chelsea akibaru ó fi bọ́ọ̀lù rẹ̀ lẹ̀ ọlọ́kírun fọ́lọ́run ó sọ pé girlfriend akibaru ó sọ pé sìnà akibaru gbogbo ń tó rí ọmọ ṣe kódà ó sọ pé lecture akibaru tábà sọ pé ọlọ́run ọba tóbi wọ́n ó tún wá sọ fún ọ pé ẹ wá sórí ire ẹ wá wọkọ̀ ọ̀la ọ̀yà sọ pé mo fẹ́ sórí ire mo fẹ́ wọkọ̀ ọ̀la ọ̀lọ́ jẹ́ pé ọ̀lọ́ Ramadan lóde ọ̀nbẹ́nu mùsùlùmí tí ó gbààwẹ̀ kìí ṣe pó ní ọ̀nsà kìí ṣe pó ń ṣe nǹkan oṣù kìí ṣe pó ẹ̀sẹ̀ bímọ
kò lóyún nǹkan kan òṣì olóhùn lè finú òun ṣeré ó ń bẹ nínú mùsùlùmí tó lówó lọ́rùn tí sàkáwọ̀ tí ò yọ zàká àsọ lórí ipá ń sáfọ̀mọ́fọ́lọ́ òun náà nìkẹ́ni alkiyamu bilwajibat àwọn tọ́kọ́jọ́ran yẹn sìn ká mójútó ká máa ṣe nígbà tá a bá wá ṣe tán ká tó wá bẹ̀rẹ̀ bìnà wá fílẹ̀ ha àwọn tó jásìkò rẹ̀ nínú ẹ̀sìn wọ́n ní a ṣe àdùkárù sọ̀bà wàlìmọ̀sá àwọn àrántí ọlọ́run tán ní a máa ṣe láàárọ̀ à ń ṣe èyí tán ní a ṣe nírọ̀lẹ́ màsálẹ̀ à ń ṣe tẹ̀yìn ìrun kọ̀ọ̀kan à ń ṣe afri èyí tá a fi máa sọ̀sọ̀kúsọ à ń ṣe subhanallah wa bihamdihi subhanallahil azim à ń ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir à ń sábà mú fọ́lọ́run à ń ṣe àsàlátù fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin wa sallim àbí salatu ibrahimiyya Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala Ibrahim fil alamin innaka hamidun majid àbáwọn riwaya ti tọ́wá fún ọba salatu ibrahimiyya jàmáà gbogbo ilé ara kíni àfọ̀mọ́fọ́lọ́ ni àsára àfọ̀mọ́fọ́lọ́ òun ni al-amru bil ma'ruf wà nahyu anil munkar ó rẹ́ni tó ń ṣe tí ò dá ó wá fi làákà ìpòlò ọgbọ́n olò ikima ọdọ́gbọ́n sọ tí ọ̀dá yẹn pé bẹ́ẹ̀ ṣe ń bobìnrin lọ́wọ́ yóò dá ẹ má bobìnrin lọ́wọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe ń wo blue film yóò dá ẹ má ṣe bẹ́ẹ̀ ó rẹ́ni tó ń fọwọ́ sí jẹun àkọ́dá kẹ́ mọ́ fọwọ́ sí jẹun my dear brother salamu alaikum ìbádákẹ́ fọwọ́ tó máa jẹ támúlù yẹn ó ní mi ò dẹ̀wà mọ̀ ìwọ náà ti ṣe tẹ̀síbí ó ti ṣàfọ̀mọ́ fọ́lọ́ jẹ́mọ́ sóyà bí òye in tó lè sàwọn èèyàn ń sùtà ẹ mú kú lójú ọ̀nà fún wọn ìwọ náà ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ gbogbo ń tọ́ bá sá ti já sí pọ́yọ́ lọ́wọ́n ọba nínú ara àfọ̀mọ́ ni ṣe é tún wá rí inú àfọ̀mọ́ òun lè yí tànàbí sallallahu alaihi wasallam tó sọ fún ọ̀kan nínú àwọn sàábé ó ní la yazalu lisanu karotba àndíkírílà àṣẹ mọ̀jẹ̀ káhàn rẹ mọ̀jẹ̀ ọyẹ kókò ní tí ó máa tutù àṣẹ from time to time jẹ́ káhàn rẹ ó máa tutù pẹ̀lú kọ́ ọmọ rántí ọlọ tó o bá rí náà àwọn ènìyàn ọlọ́run tó bá dákẹ́ ṣùgbọ́n wọ́n àrà máa jẹnu wújẹ́wújẹ́ kì í ṣe pọ́n fọkọ̀ kí náà ṣe jàmá wọ́n ń ṣe ìrántí ọlọ tí wọ́n náà bá rí kó free èyí táwọn èèyàn fi máa tójú ọlọ́jọ́ fún ọ tẹ́ máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn kí lọ́kàn wọ́n pọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìwọ máa tọrọ àforíjì fọ́lọ̀ máa ṣàfọ̀mọ́ fọ́lọ̀ ara ń tọ́lọ̀ ń fẹ́ ká máa ṣe nìyẹn àṣẹ nínú tó tún wá jọ má fọ̀ mọ́ òun ni tó wà láyà 45 èyí ò ní qira'atul Qur'an á débẹ̀ nígbà tá a bá débi àyà 45 innahu kana haliman ghafura ṣe wá rí gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tẹ́ẹ̀lẹ́ ní rántí ọlọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tẹ́ẹ̀lẹ́ ní sin lọ ọlọ́run bá ti payín rẹ́ ọlọ́run àbí ọmọ pàwárẹ́ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ti bá wa bẹ lọ́run pé kọ́lọ́run má pàjùkùn rẹ́ ìyẹn ló fà táyé ó fi parẹ́ àwa tá a jẹ́jọ ànábì a lè parẹ́ lẹ́ẹ̀kan náà it is very very impossible káwá ní gbogbo ayé wa parẹ́ níjọ́ táyé bá fẹ́ parẹ́ ayé parẹ́ nù kò tún sáyé mọ́ lẹ́yìn ìjọ náà ṣùgbọ́n ànábì ti bá wa bẹ lọ́run kọ́ má pa wárẹ́ bó ṣe pa àwọn lútù àwọn àjọ tó ti lọ́rẹ́ àwọn tó fomi parẹ́ àwọn tán gbé lọ sókè tán dorí wọn kodò ṣùgbọ́n yà á ti wa wọ́n bá wà fi pamọ́ díjọ́ ọgbẹ́ǹde èyí ò ló burú jù ìyẹn ló ṣe yẹ ká máa tọrọ pé ọlọ́run bò ní fìyà jẹ yín lódiwọ̀n ìgbà tó bá já sí wípé ẹ̀ ń tọrọ istikfar tá a bá ti ń túbà lọ sọ́dọ̀ ọlọ́run tá a rí pa ṣe tí ọ̀dá a ti sọ̀rọ̀ ẹ̀ tó pààyàn 99 lánàá tó tó pààyàn 100 ọlọ́run foríjì àbí òforíjì a ní ọlọ́run ọba haliman ọba onísùúrù lọ́lọ́run àáfàá ní kí ló fa sùúrù tọ́lọ́run bá ṣe sùúrù fún wa èèyàn díẹ̀ ní ó wà àlìjẹ́nà nínú wa sùúrù ọlọ́run ó débi ń tọ́pọ̀ sẹ́ẹ̀rí gbogbo àwa tá a jókòó àtèmi tí mò ń sọ̀rọ̀ ó yẹ ká kẹ́kọ̀ọ́ lára ọlọ́run àwa ò ní sùúrù tó tó gbogbo ẹni tó bá ti jẹ́ opponent tá a rí sí pé n tó ń ṣe ó yàtọ̀ díẹ̀ sí ń táwa ń ṣe àwa máa mú lọ́tà níbi táwọn ọ̀dọ́ ò tó gbẹ́sìn yé àwọn tọ́jú wọn mọ̀ sáà ìlú fèkè yíyà
àwọn ọ̀rọ̀ fíkìú tó jẹ́ pé àwọn àáfàá wọ́n fi mọ̀ ara wọn àwọn àáfàá wọ́n ń fi ẹ̀rí kóra wọn àwọn èèyàn ó tún máa múra wọn lọ́ta lórí ẹ̀ ìwọ tí ẹ fẹ́ ní sùúrù kankan láyé rẹ gbogbo ẹni tó bá sí ọ̀ lẹ́mìí àforíjìn o tí ẹ lè gba nǹkan kan mára lódodo àwọn olè àhesọ ọlọ́run ní sùúrù rẹ̀ dògóńgó sùúrù tọlọ́run ló lè ṣe òkúta jìnnà ṣùgbọ́n yẹ kí wọn náà tiẹ̀ lé níwọ̀nba díẹ̀ ẹ wo àwọn olóṣèlú tó bá rí bẹ́ẹ̀ nìkan òun ló fẹ́ jọ́ pọ́nẹ́ǹtì àwọn òun nìkan lọ pa àwọn tí èso olóṣèlú ń kọ ẹ wo àwọn ọmọ NURTW ẹ wo iye àwọn tó ti pánú àwọn èèyàn wọn èmi fẹ́ jẹ chairman state ìwọ náà fẹ́ jẹ chairman state ẹmọ ìtàn pa lẹ́kọ̀ọ́ sí sáúlà àbíkí náà wọ́n pè wọ́n pa kan lábẹ́kúta wọ́n pa ń bàdàn bì wọ́n pa káàkiri nàìjíríà kí náà torí ẹ̀ para wọn èmi fẹ́ jẹ unit chairman àfi branch chairman eléyìí náà tó ń garùn wò sórí kò lè yé wọ ọbẹ̀ ni wọ́n ń rí ń bẹ̀ kìí ṣe torí ọlọ torí ọbẹ̀tic ó wà highly ọbẹ̀tic tẹ́nìkan bèèrè ara jẹ chairman kan bì lójúmọ́ owó tí wọ́n máa mú lọ lé nígbà tẹ́nìkan bá mú 10, 20, 30, 50,000 lọ lé ìlú wá ní ìwọ̀n gan fẹ́ gbà lóṣù ó rọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa ṣe wọ́n lọ múra wọ́n wá parò yìí ṣe yìí góòlù ó ti yé ìmí inú wọn tó bá fẹ́ jẹ oníjókòó ẹ̀kan ó lè jẹ oúnjẹ 3, 4, 5,000 ẹbí òun ra pọ̀pọ̀tọ̀ ẹbí òun mú kíní kan ẹbí òun mú kíní kan ẹbí òun mú júìsì báyìí ẹbí òun mú drinks báyìí torí kò sí sí owó tí ń ná tó ọba ráwọn olówó tí wọ́n ń ṣe wàhálà kan tó lù wọn lè máa fọwọ́ mẹ́wẹ̀ẹ́wá jẹun báyẹn ìwọ náà tó ọjà kẹ́kọ̀ọ́ ìwọ náà tó ọjẹ́ mùsùlùmí tó ọba rí pé nìkan sí ọ ẹjẹ́ alẹ́mi àforíjì ẹwà anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ní pé mùsùlùmí àti mùsùlùmí tí wọ́n bí ilé yanra wọn lórí fàmání oníláyà ìlú ní mùsùlùmí àyájúra àkáwù fáwọkọ̀ fàláfín kọ̀tọ́ fún mùsùlùmí kan yanra wọn lórí kan kí brumalis kọjá àjọ mẹ́ta nínú rìwáyà kan ó ní yẹ̀lùtẹ̀kìyàn àwọn méjèèjì ọmọ pàdé fàyúrídù áádá wàyọ̀rídù áádá tẹ́lẹ̀ ìbárẹ́lẹ̀ yóò gbórí kò ní fẹ́ kí tọ̀hún náà ò ní fẹ́ kí nínú rìwáyà kan anábì sàlám ó ní fàmánì ti àbúdáwúdá nìyẹn ó ní fàmánì àjárọ̀ fáwọkọ̀ fàlàáfín fàmátà dàkálà náírọ̀ ẹni tó bẹ́ẹ̀ lè yọ̀dì kọjá àjọ mẹ́ta ọwọ́ akú lẹ́ni tó ń bá yàn yọ̀dì tó ń bá yàn sọ̀tà yọ̀ wọ̀ náà gbogbo àwọn tí wọn náà ń bá sọ̀tà tó ń bá nínú ọ̀yà lọ parí ìjà kó o lè lo ẹ̀kọ́ kan nínú ẹ̀kọ́ tó lọ ń kọ́ wa gọ̀fúrọ̀ àṣeká ní ẹ̀mí ìtẹ̀mọ́ra ká ní ìgbà nǹkan mọ́ra ká ní sùúrù ẹni tó bá wá ṣe tí ọ̀dà sí wa kálẹ̀mí àforíjì ó máa ń le wàláhì ó máa ń le ṣùgbọ́n ara ń tá a fi jẹ́ ní ọlọ́run òun ni ká máa foríjì yàn ṣe é rántí àdífì ẹ mà àdífì sàbí alálùbáríkà tánàbí sallallahu alaihi wasallam tó lọ́mọ àlìjánà kan wọlé ọmọ kílẹ̀ pé àlìjánà tá ń dáàmú torí ẹ̀ à ń gbáwẹ̀ à ń sẹ́lọ̀ àwa fẹ́ wà àlìjánà àwọn kan náà máa tara wọn jẹ wọ́n ní àwọn òṣìṣẹ́ tàwọn torí àlìjánà wọ́n mọ̀ wá kó ti rọ́ọ̀bì àtúlẹ̀ àdàwíyà pé obìnrin kan ó ní wọ́n lọ́n tọ́bá já sí pé torí àlìjánà ni mo ṣe ń sìn ọ́ má jẹun àlìjánà yẹn tọ́bá já sí pé torí kí má bàa wọ́ náà mo ṣe ń sìn ọ́ yìí náà gan ni ó jẹ́ ń wọ̀ rọ́ọ̀bì àtúlẹ̀ àdàwíyà kìí sànábì ọlọ́run ọ̀ràn sí wa èèyàn ni ó lè ṣàṣìṣe ó lè ṣe ń tọ́ correct àwọn Ibadur Rahman ara ń tọ́lọ̀ wọn bá sọ nípa wọn òun ni pé wọ́n máa ṣàdúà Rabbana isrifu anna adhaba jahannam inna adhabaha kana gharama àwọn ẹni ọlọ́run first class gan wọ́n ní wọ́n ọlọ́run mẹ́jì àwọ̀ náà ìwọ́ wá sọ tẹ́ẹ̀kẹ́ torí iná ló ṣe ń ṣe kíní kan bọ́lọ́ ọlọ́run sì jò nínú ṣe bọ́ sọ pé wọn náà ni ó sì wọ̀ àwa ń bẹ̀ wọ ọlọ́run Ramadan làwà yí ọlọ́run jẹ́ àwàlì Janna Rabbana isrifu anna adhaba jahannama inna adhabaha kana gharama wàláì sórí mo lórí láyà ẹni tó fẹ́ kú pàdé ẹni tó fẹ́ pa kìí ṣe ọ̀rọ̀ ọ̀nù jahannama àwọn gìlá tó ń ṣe dábì wọ́n lu ọ̀sẹ̀ léṣe òsì ní kú wọ́n lu orí rẹ̀ dẹ̀ ò ní kú bàdálínà jùlú dá
á tún máa pààrọ̀ awọ rẹ ní jùlúdàwó ní ẹ̀dúkù làdá sẹ́rí alágídí ni mí èmi alágídí sọ́jà wà láyọ̀ lágídí agídí rẹ̀ mọ́ láyé àwọn màláíkà ká dá fágídí rẹ̀ ìwọ́ lágídí àwọn màláíkà tó já sí pé tọ́ ọ bá bẹ̀ wọ́n ń tọ́lọ́wọ́n bá fi dá wọn ìbínú ni ọlọ́run àwọn màláíkà tí ń sọ́ná ọlọ́run máa ṣe wọ́n lẹ́ni tí ọ̀la àánú lójú tó o bá ní ẹjọ́ wọ́n lu ọ̀sẹ̀ léṣe tó o bá ní àti ẹ̀wà ń bẹ̀ yí látàrú àbó tó fẹ́ ṣòfò ọbẹ̀ wọn tiẹ̀ ta ó tó bẹ̀ wọ́n orógbó ọwọ́ alágídí ni wà láìọ̀ lágídí gbogbo agídí rẹ ọmọ sílẹ̀ ayé ọlọ́run àbí ọmọ jẹ́ àwọ̀ náà ti wá àlìjánà ni ó ṣe nítorí ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ innahu kana haliman ghafura àṣekáwa náà yá nínú ìròyìn ọlọ́run ẹjá máa ṣe sùúrù fúnra wa mùsùlùmí wá fẹ́ máa fọ́ra wọn létí nítorí mas'ala khilafiyya orókún ní ọkọ̀ kanlẹ̀ ọwọ́ ní ọkọ̀ kanlẹ̀ kí lẹ fẹ́ fọ́ra yín létí sí káàdìwọ́ mọ́yà kákáwọ́lẹ̀ kí lẹ fẹ́ fọ́ra yín létí sí kánàká ń bi àtàyà kámánàká kí lẹ fẹ́ fọ́ra yín létí sí ó fi sí bí jẹun ọ̀fọ̀wọ́ jẹun kí ló tó fọ́ tí ń bẹ̀ ọ̀fà tẹ̀sùbà kí ló tó wàhálà ń bẹ̀ ó kí rákà mẹ́wàá fún tàràwì ó kí mẹ́tàlá ó kí 20 ó kí 23 ó kí 36 kí lẹ fẹ́ fọ́ra yín létí sí ń bẹ̀ ó sì yí ti ká mọ́sálásí jímà ọlọ sí ní Mákà Mádínà àbí falẹ́sí kí lẹ fẹ́ fọ́ra yín létí sí ń bẹ̀. gbogbo orú tẹ fẹ́ torí ẹ̀ múra yín lọ́tà yìí ẹ ti ẹ̀ máa farabalẹ̀ fúnra yín ọlọ́run ọba fúnra rẹ̀ ń ṣe sùúrù nínú àwọn tó yẹ kọ́lọ́run ọba ó destroy lójú ẹsẹ̀ wọn ni Fíráúnà ọlọ́run ọba tún lọ Fíráúnà lára ó ní rẹ̀ Mùsá àti Hárúnà ẹ lọ sọ́dọ̀ Fíráúnà innahu tagha fàkúláàláwò qawlan jama bí Fíráúnà ṣe ní lórí burúkú tó fẹ́ra rẹ̀ ọlọ́run tó ní Mùsá àti Hárúnà tẹ́ ẹ bá fẹ́ lọ sí wáàsí fún ọ̀rọ̀ tọ́lẹ̀ yẹn sọ fún Ikrima ọmọ Àbújálì sẹ́ẹ̀mẹ́ká Àbújálì olórí burúkú ni ó kú sí kèfèrí ọba nàbí sallallahu alaihi wasallam sọ̀tákù ọmọ rẹ̀ kan wá ń jẹ́ Ikrima òun gba ìsìláàmù ìyàwó rẹ̀ lọ́lọ́run ọba lò Ummu Hakim òun lọ́lọ́run ọba lò tó fi gba Islam ìyàwó ẹ̀ lọ́gbọ́n lórí lásán sọ fẹ́yìn tẹ́ ẹ jẹ́ sisters tá a bá láwọn èèyàn bí ìyàwó Àbújálì nù yín ọlọ́run lè lò yín sábàbí dáadáa ṣùgbọ́n wọ́n tó ọba rí pé ò ní wọ́n lọ fẹ́ ṣe dáwà lára brọ́dà kan yóò ba gbogbo yín mọ́ ní ẹ̀jẹ̀ àwọn obìnrin kan bẹ̀ wà láì wọ́n gbọ́n wọ́n mọ bí wọ́n ṣe lè sọkùnrin dolóríire ara wọn níyàwó Ikrima ọkọ rẹ̀ ti lóhun olùsẹ́lẹ̀bọ̀ ní òun lọ́lọ́wọ́ wá láti inú gbó ó tún fẹ́ súnmọ́ lójú ọ̀nà pé káwọn ò tó ṣe tọkọ àtìyàwó máa ń ṣe ó ní rárá òun tí ìlẹ́tọ̀ ẹ̀ tó fi wọ́ dọ́dọ̀ ànábì tó fi gba ṣàhádà ànábì sallallahu alaihi wasallam ó ti yé pé Ikrima ń bọ̀ wá gba Islam ó ti kọ́ṣà àwọn sàábé ó ní sàyá tí kún Ikrima bọ́nà àbí Jahal Ikrima ọmọ Àbújálì ń bọ̀ wá báyìí Musliman lẹ́ni tí yóò gba Ìsìláàmù fàlátẹ̀sù bú àbáwù ẹ má bú bàbá rẹ̀ ó bàbá rẹ̀ ọ̀tá wa ní ọ̀tá Ọlọ́run ni sẹ́ẹ̀kálà wa ní kí ìwọ ọmọ kìnnìrè bàbá rẹ̀ lórí ibú ni pátì wa ó bá wa sọ̀tàkú ni kò ní dá fún bàbá rẹ̀ lọ́nà ọ̀run bọ́mọ ṣe wọ̀ jẹ́ mẹ́bà yín tó wà lẹ́yìn náà lórí dùn wọ́n wá ń bú dádì mi tẹ̀lé ọdẹ́hùn bàbá yẹn àwọn gan wọ́n bá pátì jẹ́ ẹwọ́ ṣe ń bú dádì mi lánàá kò ní ilé sọ kámọ̀ lọ́mọ kékeré burúkú ni wà láì gbogbo bàbá àṣìwà yìí fẹ́ tẹ́ bàbá rẹ̀ lórí ẹlẹ́bọ tẹ́ ẹ bá bú bàbá rẹ̀ inú rẹ̀ odò naturally èyàn fẹ́ kán bú bàbá àbí yòó ẹlòmíì tẹ́ ẹ bá bú lẹ́kítọ́rà rẹ̀ ó lè má tala àbí kẹrù bàbá ẹ ẹlòmíì tẹ́ ẹ bá bú àáfà rẹ̀ kò ní tala ẹbú dádì àbí mẹ́mì rẹ̀ tí ọmọ sọkún táwọn àwọn ọmọ kékèké méjì kan tán jà ládùúgbò kan lọ́nà mùsùlùmù ń bẹ̀rùn nìkan bá ń sọkún kí ló wàláhì ó ń bú dádì mi ni ó ní dádì mi máa mutí ó ní wọ́n máa mutí dádì mi máa mutí wọ́n máa mutí wọ́n máa tọ̀ ara wọ́n máa gbára wọ́n bú dádì tèmi ìwàlẹ́ ó bú dádì mi ni ó dùn ọmọ yẹn pé ìkejì ń bú dádì ẹ̀ jama sóyé anabi sallallahu alaihi wasallam rasulun hakim anabi ọlọ́gbọ́n anabi èso mùgọ̀ ó lẹ́yìn sàábé ẹ̀dẹ́ etí yín Ikrima ń bọ̀ wá gba síláàmù ẹ má bú bàbá rẹ̀ o bàbá rẹ̀ ti kú ní kèfèrí ẹ̀fì òun àtọ́lọ́run bálẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá bú bàbá rẹ̀ yóò ta ọmọ la fàyínà sábàl àmúwàt yudhil àhàyà torí mímọ́ bú àwọn òkú àwọn tí ń bẹ láyé tí wọ́n ní connection pẹ̀lú àwọn òkú yẹn inú wọn ò ní dùn sí
so rò pé ó lè kú Abacha níbi táwọn ọmọ Abacha bá wà sincerely ó sì àjẹ́ ó rò pé ó lè kú níbi táwọn ọmọ rẹ̀ bá wà ó bọ́láàgì níbi táwọn tó jẹ́ fáǹsì ẹ̀ wà ó ibò àwọn téèyàn mọ̀ káwọn eléyìí gan bayé jẹ́ tó ọba bú wọn níbi táwọn èèyàn wọn wà sincerely ó lè jẹ́ wípé òkú rẹ̀ ni wọ́n gbé kú tàbí kán rọ́ọ̀sì ẹ̀ lọ sọ́ọ̀sìpìtù jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ wo bí kírímà ṣe wá gbà Islam Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ ṣe àwọn sàábé kò dẹ̀ sí wàhálà Ọlọ́run jáwa náà ò lè máa lóró àwọn kan yìí Ọlọ́run bá wá bọ́ síbi nǹkan míì tóun náà tó jára ń tó lè járí ọ̀nà ọlọ́ wa idha qara'tal Qur'an ja'alna baynaka wa baynal ladina la yu'minuna bil akhirah hijaban mastura sẹ́ẹ̀rí àyà yìí tafsiri tiẹ̀ náà tó pọ̀ ṣùgbọ́n màá summarize ẹ̀ torí pé àwọn àáfàá fún ní oríṣiríṣi ìtumọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní wá idha qara'tal Qur'an àṣewà Ànábì sallallahu alaihi wasallam àti gbogbo mùsùlùmí ayé tí ó máa ka Kùránì tẹ́ ẹ bá ti ń ka Kùránì ọ̀rọ̀ Ọlọ́run látara bẹ́ẹ̀ ń ka Kùránì bí àdábì tìláwà wà ahkamiha wà shurutiha pẹ̀lú bẹ́ẹ̀ ń ka Kùránì pẹ̀láwọn ẹ̀kọ́ ẹ̀ àwọn àdájọ́ ẹ̀ àtàwọn májẹ̀mú rẹ̀ torí pé mélòó rúbà kọ́ rí ìlú Qur'an wà lù Qur'anu yẹ̀lánù sẹ́rí ilé ọ̀fà tó jẹ́ pé nígbà táwọn afá eléṣù kan lẹ́kọ̀ọ́ ọmọ dùnmí fáfá yẹn gan ẹmọ tó jọ ọmọ dùnmí fún tẹ́ ẹ bá rí ojú rẹ̀ jójú ẹni Ọlọ́run ẹ ti máa àfá yín lẹ́kọ̀ọ́ àmọ́ ìwíláwà ní ó ní irùngbọ̀n ẹrù fáfá súnà ní ọ̀gá ara àwọn tó ti bẹ́sù jẹun ni òun ló sọ wípé ifátíà ló ní pé ń bẹ̀ẹ́nù Kùránì in fact àwọn lectures rẹ̀ pọ̀ ní YouTube tí àwọn táwọn fáǹsì ẹ̀ gbé síbẹ̀ mo ń wò kan níjọ́ kan ọ̀rọ̀ burúkú wàláì àwọn ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ èṣù iní sọ ọ̀rọ̀ èṣù gidi jama nígbàtẹ́ ẹ bá wá rírò àwọn àfẹ́ẹ̀sù tó ní wípé kùrìsíyù kọ̀ràjẹ́ ilẹ̀ Yorùbá ẹ má bu toróhùn ga àtàwọn àjẹjọ́ ń ṣe mítìnì kùrìsíyù ò lè ràn àwọn àjẹ́ tiẹ̀ torí pé òun gangan kùrìsíyù tó ń kà kìí ṣe irú kùrìsíyù tó lè ràjẹ́ ló ń kà ẹ̀gbọ́n tá à ń sọ yé kùrìsíyù gan ti pọ̀ jù kùrìsíyù ṣe kí ni ó ti pọ̀ jù àjẹ́ ilẹ̀ Yorùbá tó ọba ti múkúlí wà láwù àbó múkúlí àwùsù bìrọ́bìlì fálákì àbí bìrọ́bì náà sí wọn ò ní lè fò lóru ṣùgbọ́n wọ́n tó ń ka gan ṣerú Kùránì tán ní ọkà ló ń kà pọ́blẹ́mù ta nílò ẹwà àwọn àfáà wa nílẹ̀ Yorùbá sincerely àwa tá a súnmọ́ àwọn àfáà kéwulé àánú wọn máa ń ṣe mí jàmọ́ ẹjẹ́ àdúgbẹ́ fọ́lọ́run sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn wàláhì wọn àmọ́ odó tán lè dùnrún lásìmọ́ ó ti late wọn lè lọ kọ́ṣẹ́ wọn lè lọ sùkúù mọ́ wọ́n ó sì jẹun ìmí ti níyàwó méjì mẹ́ta ìmí ti bímọ mọ́kànlá ní ti ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn ìta wàláhì kan ṣẹlẹ̀ ní ìlú yìí ìlọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn di gbájú ẹ̀ gbogbo tí wọ́n sọ páràmù ní gbogbo ẹ̀ ni wọ́n jẹ dànù ok èmi lọ lé kéwú oní sàtífíkẹ́ẹ̀tì mi ìyìn nídìí kí n máa retí òde súná ọmọ tí máa fi jẹun tọ́ ọ bá pẹ̀lú fòde súná ọmọ tí ń bá ráyè wà ní tí ń bá ráyè wà súná ọmọ kí mo fẹ́ jẹ ìyìn nídìí kí n máa retí òde olókù ìyìn nídìí kí n ẹ̀sẹ̀ ọ̀gánáìsì mọ́lúdì níbo mọ́lúdì wà ní ìsìláàmù mọ́lúdì kò sí ní ìsìláàmù ẹ ń bá lọ́wọ́ àánú ìsìláàmù tó bá tún gbọ́ lárúbáwá sórí bọ́tọ́ yẹ pé èbò lọ́mọ fi bá mi ágì ìyìn nídìí irú rẹ̀ tó bá lè ka lárúbáwá inú mi máa ń dùn ẹ bá mọ kí wà láì á lè jọ fi tí àkó tí à mọ́lúdì lẹ́yìn ìgbà táwọn ẹbí ti kú tipẹ́tipẹ́ sẹ́ńtúrì kẹfà sí keje náà tó bẹ̀rẹ̀ mọ́lúdì àwọn ṣíàfà àti níyànà bẹ̀rẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àáfàá wa Ibn Khalqan gbogbo ẹ̀ lọ́sọ́nù tíra rẹ̀ Wafayatul A'yan kódà nígbà wọn kọ́ bẹ̀rẹ̀ mọ́lúdì ògúrú tó báyìí àwọn ọ̀pẹ̀ràn wọn àfáwọn èèyàn wọn fabricate àwọn àdíìsì àwọn àyà Kùránì létà náà wá sọdọọdún tó wá ń káàkiri inú òlù ọgbọ́n mi yé nìsín èmi ò nídìí kí ẹ̀sẹ̀ organize mọ́lúdì kí n tó jẹun sọ ọgbọ́n mi yé ìsìn nídìí kí organize Laylatul Qadri kó tó di pé máa jẹun ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfáà yìí nìsín sincerely mo máa ń pìtì wọn lọ́ndẹ̀ ránìyàn mi pé ìbò náà fẹ́ ti bẹ̀rẹ̀ báyìí
wọn ò lè lọ kọ́ṣẹ́ kó yanjú wọn ò lè lọ kàwé kéwú tán dẹ̀ké ẹtún wo bí ayé tó ti dé ní ìsìn ìwọ tọ́lọ̀ máa ní kọ́ pé o kéwú tán ẹ̀pọ̀ ọmọ Kùránì ká bìtẹ̀ jù yìí àwọn tó ọmọ Kùránì ká ní ìsìn gan wọ́n ń jẹun ju ẹ̀yin gíráduwéètì lọ private school sì ti pọ̀ lọ nínú ìtàn pé wọ́n wá àwọn tó jẹ́ wùfáà tó jẹ́ pé wọ́n gidi náà fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lè ka Kùránì bìtẹ̀ jù yìí kódà Kùránì wọn gan ọ̀dà ń tọ́ kìí ṣe pé àfihàn yẹpẹrẹ èèyàn reality mò ń sọ I'm a product of such madrasa jẹ́ mọ́ ọmọ tí mò ń sọ dáadáa so gbogbo nǹkan tó lè fi jẹun lábala akéwù gan kò sí lọ́dọ̀ wọn àfi kan paláǹgbá yẹn so ti yé ìtàkọ́jù nìyẹn ìwé ògùn ọ̀gá báyìí ni òṣòlẹ̀ oríṣi òṣòlẹ̀ 1 òṣòlẹ̀ 2 mo níwèé ògùn bó ṣe ń wò mí ìmọ̀ yá dànù létà ní wàláì mo níwèé ògùn mo ti fọlọ́n búra ìwé ògùn òṣòlẹ̀ 1 òṣòlẹ̀ 2 ó sì wọ́n mọ̀ tí ń jẹ́ òṣòlẹ̀ ìyọnu ayé 1 ìyọnu ayé 2 ìyọnu ayé 3 ìyọnu ayé 4 ogun tajà 1 ogun tajà 2 tẹ́ ẹ bá lò kan tí ọba kódà sájà fáàrin ńlẹ̀ nígbà tí wọ́n lọ ní fánú ọlọ́run lọ́lọ́ wá fánú èṣù yẹn náà so orí gbogbo orú àwọn nǹkan yẹn tí wọ́n ti rẹ́lífáǹtì nìyẹn even kí ó tọ́pọ̀lọpọ̀ nǹkan ọmọ gẹ́gẹ́ sọ fún ọ wọ́n kẹ́kọ̀ọ́ mọ́ ní alif lam mim àti fatia ìmí aráwọn tẹ́kọ̀ mọ Kùránì ká díẹ̀ díẹ̀ nìwọ̀n tẹ́kọ̀ wọ́n kọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ọmọ Kùránì ká ìlú ni ó sì wàlímà gbogbo tán jẹnu wọn ọ̀gbọ́dọ̀ mọ́ sí wàlímà ni wọ́n jẹ́ pé ẹ̀ sì wàlímà ẹ̀ ní kísúrì ẹ̀ ní kásírì mọ́gírìbì ni wọ́n láyé ń jà so ti yé gbogbo ẹ̀ kí kòkò ọbẹ̀ ó lè pé ìgbà míì ìwọ ẹ̀yin tẹ́ ẹ bá jọ̀rọ̀ tẹ́ bá dúró àwọn afá ẹ máa fún ọ lówó èmi á máa fún ọ lówó kì í fún ọ lówó pé ó mà ṣe ó ti bọ́ ọ̀dà kí ló fẹ́ kọ́ ní ìsìn ṣùgbọ́n mi inú àwa máa ń bá wọn sọ̀rọ̀ pé ẹ má wàá torí pé ó ti bọ́ fún yín náà tẹ́ ẹ bá jàrà mọ́ ẹ má jìyà lọ́dọ̀ Ọlọ́run ìkànnì wọn sọ fún mi báyìí wàláhì ó ní kò sí fẹ́yàn sílẹ̀ jálàbì ó ní ọwọ́n ló ń jálàbì tí ò ní wọnú lọ́dọ̀ Ọlọ́run nínú àwọn àfóhùn jálàbì báyìí lọ sọ bẹ́ẹ̀ fún mi Ọlọ́run kú ṣàánú ti ìbẹ́yìn lọ sùkúù kún kéwù èèyàn máa fìwé yín jẹun níjọ́ tó ń jẹ kéwù bá wá ẹ jẹ níjọ́ tí ọba wá ẹ jẹun wé ó ní pé bóòlù yóò sì jálàbì tí ò ní wọ náà àáfàá lọ sọ bẹ́ẹ̀ bá dẹ̀ ó ní alákọ̀ọ́kọ́ tí ó já wọn wọ náà ó láwọn ò lè má parọ́ wàláhì ìbẹ́ni ẹ̀sìn sàlàyé fún olóńjálàbí ò ní parọ́ ó sì ní parọ́ ó ní jẹun irọ́ gan ni ó jọ jẹun ẹnìkan ní kíní kan òun lálàkálà wà ní Allahu Akbar ayé mà ní ká o ìkàlàyé o wọ́n fẹ́ hàn yín léèmọ̀ ni ọkọ̀ parọ́ ní tí ò ṣe ó lò ṣe èyí ò ní òjò lọ wá 20,000 wa tọ́ba ní kẹrin tó ṣe yín rọrùn ẹmọ 200 ní ògbèlè ọlọ́pẹ́ àsìkò tiẹ̀ sí wàhálà ó ní wàhálà ń bẹ bákan náà ìtọ́ fẹ́ lò nǹkan 700 ní ó ní nǹkan 7,000 so gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń jẹ nìyẹn ó láwọn ò lè má parọ́ ó di mélòó jẹ́ mọ́ ẹlẹ́kejì ọ̀wọ́n nu ń jálàbí tí èsè sí náà obìnrin máa ṣe jálàbí jù àwọn obìnrin ọkọ òun fẹ́yàwó lóhun ọmọ òun kan kọ̀mọ̀wé ọmọ ìyàwó òun ó ń lépa òun ní fámílì àwọn ilẹ̀ àwọn obìnrin máa tójú bọlé olóògùn jù sọ ọ̀gá ìtẹ́ ẹjọ́ kan ọlọ́run ní ẹgbẹ́ díẹ̀ ìwọ kó tó kówó ẹlẹ̀ fún kínní ó ti ṣe làákàyè àwọn ni wọ́n máa sáré wèrè kí náà ti máa bá wọn ṣe sìnà ọ̀pọ̀lọpọ̀ wọn ò tọ́ wá lówó lọ́tí èso ògùn yá máa fara dì ó ní bò ló ń jálà bí ò sí ní ṣe sìnà àáfàá ní sọ bẹ́ẹ̀ fún mi ó lẹ́lẹ́kẹta bò làwọn ò sí ní ṣe bọ́ ò sí ní ṣe bọ́ torẹ́bọ̀ gan ni eléyìí ẹ lọ sí báyìí eléyìí torí ń tán kọ́mọ gan nìyẹn jàmáà kùránì tó bá jẹ́ òríjínà kùránì iṣẹ́ tó máa ṣe láre èèyàn ju kùránì ẹlẹ́nu lọ ní tí mo wá sọ débẹ̀ ẹ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa àwọn olówó wa tí wọ́n máa nù lé ẹ máa ka kùránì wọ́n wá yẹpẹrẹ ẹ̀ mọ̀ ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ olówó sincerely látọkàn mi wá ọlọ́run bá mà pé tí mo sọ bó ṣe rí nu mo ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́run ṣe mí lóore ju Dangote lọ wàláhì lẹ́mìí mi mo gbà pé ọlọ́run ṣe mí lóore ju Dangote lọ oore tí ò ṣe Dangote ọlọ́run bá ṣe mí Dangote tó bá náwó owó rẹ̀ ọmọ ẹdínkù ní ìmọ̀ tèmi ń pọ̀ sí ni tí n bá ná màá mi pẹ̀lú tí mo sọ lánàá kò torí ẹ̀dín màá mi kù wàláhì mo tó ti wo tíà lónìí mo ti dórí íńtánẹ́ẹ̀tì lónìí mo ti wà àwọn tíra mo tó ti wà àwọn lectures kan mo tó ti ṣe àwọn research kan ojoojúmọ́ ni màmí ọmọ ẹlẹ́kọ́ tí Dangote bá náwó kọjá bó ṣe owó rẹ̀ ọmọ fà ọgbọ́n mi yé èmi ń bọ̀ wá bí kò sí escort ta lọ escort mi wá sí bọ́kadà ló gbé adé bí ọkàn mi balẹ̀ ju nǹkan mi lọ ìmọ̀ wọ rárá ọkàn Dangote ó balẹ̀ dọ́kàn mi àfà bí mo ṣe wà yí orú mú mi mọ̀ ń làágùn àlàáfíà tún dé tó orú bá mú Dangote jù ó lè collapse torí pé bọ́bá wà ń bí iṣẹ́ AC inú mọ́tò AC inú yàrá AC mọ́sálásí AC
tó orí bá mẹ́mi jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn kí n máa fi áńkátì mo ṣe fi nu àgún yìí àáfàá mo tó jẹun tán mo tún làágùn èmi tó ń bá sẹ̀mí ayé mi lọ àwọn ò lè ṣe bẹ́ẹ̀. èmi lè ṣe lẹ́tọ̀ 4, 5, 6 méje lójúmọ́ tó ń bá ohun tó ti là padà lẹ́tọ̀ tó ń lọ àáfàá sólówó lè sọ̀rọ̀ báwọn ṣe ń sọ̀rọ̀ tó wá fún gbogbo eléyìí ò lẹ̀ láàdá tí ń bẹ fáwọn tá a jó ní mímọ́ ó jà àwọn olówó lọ àwọn àáfàá náà yẹpẹrẹ ẹ̀ mọ́ ìmọ̀ ń jẹ́ ó dùn mí. àáfàá sóòrò lówó àwọn náà ní tiwọn tó lówó bá kọ́ mọ́sálásí gbogbo ẹni tí bá ń kírun bẹ̀ yọ ọmọ gbaládá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sórí tèmi bá kọ́ ọmọ ẹyọ kan ní kéwú ládá tí máa gbà lárẹ̀ ojú mọ́sálásí lọ ń gbà míì ọmọ ẹyọkan yóò tó kẹyọkan ẹyọkan ọkẹyọkan ọkẹyọkan tá yóò fi parẹ́ láàárọ̀ ọmọ kan mo lè gba ládà 1 million ọmọ. èmi ń kọ̀wé fẹ́sìn ọlọ́ọ̀lọ́mọ ìyá àwọn tó ti kàwé tí mo kọ ìwé tí mo kọ ó lè jẹ́ pọ́lọ̀ wọn bá lò fẹ́ lòmíì kó fi gbẹ́sìn yé èmi ó tán ti kú látara àwé mi màá tún máa gbà ládà màá tún máa gbà ládà. ṣùgbọ́n àwọn àáfàá ilẹ̀ wa wọ́n yẹpẹrẹ ẹ̀ mọ̀ níjà àwọn olówó kan máa rí àwọn àáfàá àfin ìbẹ́ rí ogbà àwọn àfáà yẹn àdáwákà táwọn ọmọ olórin tí wọ́n disgrace wọn publicly torí owó ọ̀tá fọ́pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n wá yẹpẹrẹ ẹ̀mọ̀ ìmọ̀tọ́lọ́wọ́ bá gbé tóbi ju owó lọ àṣewá idha qara'ta al-Qur'an ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaban mastura àsára tọ́lọ́wọ́ bó ṣe fún wa ìwà ànábì sallam àti gbogbo ayé tẹ́ ẹ bá ti lè ń ka kùránì pẹ̀lú májẹ̀mú tó yẹ kẹ́ ẹ fi kà á pẹ̀lú àwọn ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ ń ka kùránì bó ṣe yẹ kẹ́ ẹ pé ẹ̀ mọ́ rọ̀ bí sọ́nà yasọ́ ti kárí yàsẹ́ 41 torí owó tí ó gbà lọ́wọ́ olówó yàsẹ́ tí ò lè wúlò fún bismillahir rahmanir rahim yasin wal qur'anil hakim innaka laminal mursalin ẹkọ̀ mẹ́rin pẹ̀lú ìyá sọ́dọ̀ ìdàdí èwo ni ó wúlò ń bẹ́. àṣetọ́ ọba ka kùránì kìí ṣe pé mo ka kùránì fọ̀ kíkà ṣe mo kà bó ṣe yẹ kí n kà á. ara ń tí kùránì tó fi máa ń wúlò òun ni kákábìlì ikhlas èyí ka kùránì nítorí owó àbí nítorí iṣẹ́ àrími àbí nítorí position tẹ̀bẹ́ ẹ̀rí táwọn èèyàn ń jà sí màámù lónìí àfà wọ́n ń jà sílé mọ́mù ìlú wa ní gbọ́ọ̀rà ń bẹ̀ yẹn ìlú mọ́mí mi ní gbọ́ọ̀rà ọmọ gbọ́ọ̀rà màmá mi bàbá mi lọ́mọ Ìbàdàn mo sì lọ sí lẹ́tọ̀ ń bẹ̀ ń jó ní gbọ́ọ̀rà tábà ẹsẹ̀ yanjú ọ̀rọ̀ ìmáàmù ní gbọ́ọ̀rà ni kì í yanjú àṣà àtìgbà tí mo lọ last recently ọwọ́ adi ń tàn tí mọ́sálásí jímọ̀ pàkí ni ń tàn já fún ṣé torí Ọlọ́run náà ni tó bá jẹ́ torí Ọlọ́run yẹ ká fura táwọn àfáà náà di pé wọ́n máa di bàǹtẹ́ lọ sí mọ́sálásí wọ́n máa ṣàṣírà wọn tí wọ́n máa rí kìnìún lójú oorun tí wọ́n máa yàgbé ara àfáà kí ló dé. wa idha qara'ta al-Qur'an àṣẹ tí wà nábì bá ka kùránì ara oore tọ́lọ́run bó fi sí ọ ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaban mastura a wá fi kùránì a fi ṣe gàgá láàrin rẹ àtàwọn tí ọ̀gbọ́ ló ń gbọ́ àwọn tí ò nígbàgbọ́ sọ́jọ́ ọ̀kan yìí àwọn tí ọ̀gbà pàjíǹde ń bẹ kùránì ọ̀wà á jẹ́ gàgá láàrin wọn àti rẹ mọ̀stúrọ̀ ní gàgá tí ó bọ̀ ọ́ tí ò ní jẹ́ kán rí ọ ìtumọ̀ kan nìyẹn jẹ́mọ́ ẹ̀ gbọ́ dáadáa àṣetọ́ ọba ka kùránì dáadáa ń gbà míì àwọn kèfèrí ó sì máa wọ́ kí wọ́n sì ní rí ọ láì láfẹ́ rí àáfàá ní pé yẹn ṣẹlẹ̀ jẹ́mọ́ kí la ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ àáfàá wa Ibnu Kathiri wọ́n mú wá táàfàá wa Abubakri tó wọn àtànábì sallallahu alaihi wasallam tí wọ́n dúró níjọ́ kan àwọn kèfèrí wọ́n wá ń wà nábì wọ́n wá ń bà Abubakri léèrè ànábì ń kọ́ ẹ̀sìn mọ̀pá àwọn sàábé àwọn èkú parọ́ ṣùgbọ́n wọ́n ní làákàyè wọ́n máa bẹ́ èèyàn sí lórí àìpẹ́ yìí náà ló kó ń bí ànábì ara sún sẹ̀sẹ̀gbẹ̀ àwọn kèfèrí ò sì ránàbí wa Muhammad sallallahu alaihi wasallam irú tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn téèyàn bá jẹ́ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fẹ́ tọ́jẹ́ ni rẹ̀ tí ìsànàbí ọlọ́run wàláhì wọn ò sì ní rí ọ tàbí kó jẹ́ pé wọ́n máa rí ọ ṣùgbọ́n tọ̀ lójú tọ́lọ́run bó gbé sí ọ lójú wọ́n àtúmọ̀ rẹ̀ pé
ẹ mọ̀ bí bàtà ọlọ́pàá kẹ̀dá rìn ọkẹ́ ń wo báyìí àmọ̀ rò pé bóyá wá ṣiṣẹ́ kan ni ó ti mẹ́ni tí ń wá ẹni tó sì ń wá ló ń wò yìí ṣùgbọ́n Ọlọ́run ti change ojú ẹ̀ gàgá ti wà láàrin òun àti wọn àáfàá ni a máa jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ kan nìyẹn àṣetúmọ̀ míì òun ni wípé yóò wá jẹ́ mani'un ha'ilun an yasila ilayna mimma taqulu shay kùránì yẹn wà á dí gàgá láàrin ìwà àtàwọn kèfèrí tó fi já sí pé gbogbo ohun tó yẹ kó wúlò fún wọn tó yẹ kí wọ́n gbọ́ kí wọ́n fi dẹni Ọlọ́run kò ní wúlò fún wọn torí pé wọ́n ti dẹ ọkàn wọn pa ọkàn wọn tó dìpa yẹn kò jẹ́ kí kùránì ó lè wọ bẹ́ẹ̀ ṣé àwọn pé ìjáàbù ni tá a fi ń bo nǹkan wọ́n ti bo ọkàn wọn yẹn pa kùránì tó yẹ kó ráyè jókòó sínú gbáàyà wọn kò ráyè wọ bẹ́ẹ̀. àṣé gbogbo wọn tó o bá fẹ́ kọ́kàn rẹ ó le o fẹ́ kọ́kàn rẹ ó di o fẹ́ kọ́kàn rẹ ó dọkàn kèfèrí onídìí kùránì alimuayasha ma'al Qur'an alimuayashatu atamatu ma'al Qur'an wàá máa lò sẹ̀mí ayé rẹ completely pẹ̀lú Qur'ani àwọn ọ̀nà tá a fi lè ní muayasha living with the Qur'an ọ̀nà tó lè gbà sẹ̀mí pẹ̀lú Qur'ani àwọn àáfàá kà tó pọ̀ ara rẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni kó o lọ kọ́ Qur'an kó o mọ Qur'ani kà dáadáa ẹlẹ́kejì òun ni kó o mọ̀ túmọ̀ Qur'an ẹlẹ́kẹta kó o máa ka alukur'an ẹlẹ́kẹrin kó o máa ronú sí alukur'an ẹlẹ́karùn kó o máa tẹ́tí gbọ́ Qur'ani irú èyí tó jẹ́ pé ẹni tó lọ ń fi Qur'ani rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a máa pe Ibn Mas'ud ìrẹ́ Ibn Mas'ud wá ka Qur'ani fún mi ó ní aqra'u laka alukur'an wa alayka unzi èmi ò tún máa ka Qur'ani fún ọ sí bí wọn náà sọ Qur'ani kalẹ̀ fún ìwọ làáfáà wa tó ń kọ́ wa ó ní mo fẹ́ kémi náà ò tún máa gbọ́ Qur'ani lẹ́nu ẹlòmíì ìyẹn la ṣe ń sọ fáwọn àáfáà wa àtiwọ́ tíwọ́ náà bá jẹ́ pé irú èmi náà ọbẹ̀ mi náà wí àtiwọ́ ìwọ tó bá já sí pọ̀ ọmọ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run ìwọ náà nídìí kó o tó lọ máa gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu ẹlòmíì ṣé ẹ̀rọ kọ́ bọ́pọ̀lọpọ̀ àwọn àáfáà àwọn nìkan náà ń ṣe wáàsí ìwé ìgbọ́ wáàsí ìwọ náà nídìí kọ́ ọmọ gbọ́rọ̀ Ọlọ́run òun ṣe wáàsí ọ̀nkà tíra bẹ́ẹ̀ ni àáfàá ni ọ́ tó gbọ́ wáàsí ẹlòmíì ẹwọ bọ́lọ̀ ṣe dáwọn àáfàá wàláhì òṣùlùbù wọn yàtọ̀ ọ ń bẹ nínú àáfàá mi tó bá sọ̀rọ̀ ẹ̀mí yín ó sì gbọ̀n àáfàá mi tó bá sọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀kọ́ àlùwàlà ẹ̀kọ́ ọ̀run tó bá ń ṣàlàyé fíkìú wàláhì inú yóò sì máa dùn fẹ́ràn jésù ni ṣe ẹ̀rọ àáfàá mi tó bá ń tú Kùránì irú Sheikh Ja'faru tí wọ́n pa ní Kánò gbogbo àwọn tó bá tọ́ sí wọn Ọlọ́run bó ṣe fún wọn àbáwọn tó bá túbá nù wọn àti wéèsì àwọn èèyàn ní Nàìjíríà wàláhì election bọ̀ ní 2007 òun náà pa Sheikh Ja'far mo wà nílẹ̀ Haúsá lásìkò náà pa Sheikh Ja'far àwa sáàfù nílẹ̀ Haúsá ìjọ ọjímà àárọ̀ ọjọ́ ọjímà náà pa Sheikh Ja'far bàbá yẹn fẹ́ ṣe kútùbà tó lágbára lórí ọ̀rọ̀ election tó ń bọ̀ wọ́n sì pákó tó dásìkò jímà gbogbo ẹ̀yin tẹ́ ń pa àwọn ẹni Ọlọ́run tẹ́ ń wéèsì wọn sincerely ẹ̀ ní faradé lọ àwọn tó pa Uthmanu ikú oró náà kú àwọn tó fún ìyàwó ẹ̀ tí wọ́n san ní 40 ikú oró ni wọ́n kú a ti pa àwọn ẹni Ọlọ́run ní Nàìjíríà ara wọn ni Sheikh Ja'far èmi ò gbá Hausa bẹ̀tẹ́ ẹ bá ń gbọ́ kútúbà Sheikh Ja'far ìfẹ̀ tó bá mọ̀ tó mọ̀ pé àáfàá lélẹ́yìí wọ́n wéèsì àáfàá aláàfàá àáfàá gbogbo àgbáyé kódà ó kún tó affect wa ní Nàìjíríà there was a Yobe mosque tó wà ní Damaturu Yobe mosque Yobe lèmi ti sáf ní Nàìjíríà lónìí Yobe mosque ló tóbi jù ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ dáadáa mọ́sálásí tó tóbi jù ní Nàìjíríà ibo ló wà Damaturu ní Yobe mo wà nínú àwọn tá a jọ commission rẹ̀ mọ́sálásí yẹn tóbi púpọ̀ Yobe mosque and Islamic center embassy ní Yobe tàbí Damaturu yọ ọmọ tí mò ń sọ kò tí ì sí mọ́sálásí tó tóbi tó ní Nàìjíríà yìí òun ló sì tóbi jù ó fà tó jẹ́ pé wọ́n pe àwọn àáfàá láti Saudi ń gbà yẹn pé kán wá commission Yobe mosque wọn wá káwọn wá kẹ́ tó pa àwọn bẹ́ẹ̀ sí pa Ja'faru torí kọ̀ pẹ́ sígbà tán fa Sheikh Ja'far òun náà commission mọ́sálásí yẹn pé ẹ pa sótìyé àwa lẹ́wà ní káwá bá yín sí mọ́sálásí yín àwa o wọ́n pa àwọn àáfàá ní Egypt wọn wá wọ́n pè ní Sudan wọn wá àáfàá kan ní Maiduguri lọ́wọ́ bá wọn commission rẹ̀
jama ṣe rí nǹkan a máa wọn ẹni ọlọ́run apá wọn dànù gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ́ ní ọlọ́run kò ẹ̀ lè borí ire bọ́ ọbẹ̀ torí ibi tán bá ti ń pa àwọn ẹni ọlọ́run àwọn àfọ òní mímọ́ tí wọ́n bẹ̀rù ọlọ́run ìbínú ọlọ́run ni ọlọ́run má bínú sí wa nàìjíríà àti pa Sheikh Jafaru láti yọ àti pa àáfà àbí Sheikh Jafaru tó wọ́n nàìjíríà àwọn tí wọ́n máa tú kùránì lórí kùránì tó jẹ́ pé wàláì bí ìgbà tẹ́ ń fẹ́ rán jẹ́ ẹ̀kọ́ ní ó dùn mí tí ń gba Hausa àwọn lẹ́tọ̀ Sheikh Jafaru pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé wọ́n tó ọba gba Hausa tó ọba ń gbọ́ ọmọ fi no ọlọ́run dáwọn àfáà sí nàìjíríà mo Sheikh Jafaru wà lónìí ẹ ti waste ẹ̀ dànù ọlọ́run ọmọ bí ó sì dájú ẹ̀yìn àfẹ́yìn pínra gbogbo ẹ̀ náà tá a bá tírèsì ẹ̀ lọ ẹ̀yin olóṣèlú wa ń bẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá mọ bí ó sì sì dájọ́ yín ẹ sájà fi ilẹ̀ ń bẹ̀ wọn. ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaban mastura. Ànábì sallam al-mu'ayyasha ma al-Qur'an là ń sọ a gbọ́dọ̀ sẹ̀mí pẹ̀lú kùránì kó tó lè jẹ́ gàgá láàrin wa àtàwọn aláìgbàgbọ́ ara rẹ̀ ní ká máa tẹ́tí gbọ́ kùránì Ibn Mas'ud wá ka kùránì fánàbí ànábì bú sẹ́kún ìjọ wo lèmi ka kùránì tí mo sọkún ẹ̀ẹ̀mí ló mi sọkún ní Ramadan ẹ̀ẹ̀mí lónìí wọ́n náà ti sọkún ní Ramadan tí Ramadan náà tó bá lọ sóòtù máa sọkún kí Ramadan náà tó dé sọ máa sọkún ṣèbí tí Chelsea bá náà Arsenal lọ máa sọkún torí pa Arsenal ní ó tún lọ àtàchì ara rẹ̀ máwọn ọ̀tá ọlọ ìwọ bákà ọmọ tó máa bàká ó sọkún níjọ́ tí máa yù bá na bákà ọba bàká ọba sọkún lóòótọ́ ṣe bí n tó ń sọkún sí nìyẹn ẹni wàláhì ìkíní ló bàbọ̀ yẹn jẹ́ wàláhì bàbọ̀ yẹn jẹ́ ni dèdèrè ó tún ń sọkún ọyẹ wọn dọ̀dọ̀bálẹ̀ kan bú ọ́ndì ni ìwọ́n sunkún torí bọ́ọ̀lù ó sunkún kọ́ gbọ́ wà sí mọ́ ó gbọ́ Kùránì kó sunkún ó kírun tàràwì lẹ́yìn ìmáàmù wàláhì ẹ̀yin ewo aráàmù ní ẹwo bọ́sẹ̀ máa kí tàràwì Saudi ni tẹ́ẹ̀rẹ̀ àwọn èèyàn tí wọ́n máa sunkún ẹ̀yin èrí ni tí wọ́n máa sun ẹkún gidi bí àtọ́jọ́ pé báyá wọ́n lù wọ́n lẹ́gbá àwọn tó ń sunkún mi lọ ní àbí lọ ní àmọ́ ni wọ́n mọ̀ lówó lọ kìí ṣe pé bí ń pa wọ́n ibi ọ̀pá wọn ìbẹ̀rù Ọlọ́run ni pé wọ́n Ọlọ́run má jẹ́ àwọn náà jáwá lùjẹ́ náà àwọn ò sunkún bọ́ọ̀lù ni wọ́n ń sunkún sí dèdèrè ń sunkún torí bọ́ọ̀lù ó ta fún ọ̀dànù ọ̀yà máa sunkún àwọn tó ń sunkún torí wọ́n rẹ́rìn àwọn dolówó ìwọ wá ń sunkún torí bọ́ọ̀lù ó ń sunkún torí Ronaldo ó ń sunkún torí Messi ó ń sunkún torí àwọn punishment àwọn èèyàn burúkú tán báyé jẹ́ ìwọ wá ń sunkún pé ẹnìkan ní ẹnìkan wọ́n nà àwọn dolówó wọ́n dolówó ìwọ tó rè owó tí ò tó sí o tún lọ fi wo bọ́ọ̀lù lálẹ́ ọ̀ta fún ọ yẹ kó tiẹ̀ ronú gan. Ọlọ́run ní kí ló wá fà waja'alna ala qulubihim akinna an yafqahuhu àṣà àti mú ọkàn wọn àti dìpa ara tí ò jẹ́ kán gbọ́ Kùránì yé nìyẹn sẹ́ẹ̀rí jàmáà àfàwà Ibn al-Qayyim al-Jawziyya ọlọ́mọba ní sanwó ẹlẹ́sàn rí wọ́n ṣàlàyé tọ́pọ̀ nípa ọkàn sẹ́ẹ̀rí ọkàn tẹ́ ń wò yìí ọlágbára púpọ̀ àrùú tó kọ́ bàbá ṣàlàyé gbogbo ẹ̀ nínú àrùú yẹn àrùú ànáfsù alkọlbù alkilókwẹ̀ wọ́n tún láwọn tíra mi bíi gọ́tàtù láàfàn bàbá yẹn láwọn tíra Bada'ul Fawaid tí wọ́n sẹ́ẹ̀rí tẹ́ bá ń wá tọ́jọ́ mọ́rọ̀ ẹ̀mí ẹ wá sọ́dọ̀ Ibn Taymiyyah àtọmọkéwù rẹ̀ Ibn al-Qayyim Ọlọ́run ṣàánú àwọn yẹn níbi ká máa sọ̀rọ̀ nípa tó ní í ṣe pẹ̀lẹ́mì wàláhì tó bá ń ka tíra àwọn tí mò ń sọ yóò gbọ́ yé kìí sí wọ́n tó ń ka lé ìbò ẹ bá lè kà lárúbáwá gidi Ọlọ́run ṣàánú àwọn àfáà yẹn nípa kán sọ̀rọ̀ pẹ̀ mí púpọ̀ tó rẹ́mì gan ni problem ẹ rí i pé ọmọ lè brilliant tọkàn rẹ̀ ọba sínú certain course yóò pass kò lè pass ẹ̀mí gan ni problem ẹ̀mí ìwà ìlànà kírun ara wà lẹ́yìn ìmáàmù ẹ̀mí ti wà Saudi ẹ̀mí ti wà bí DSTV center ẹ̀mí ti wà lọ́dọ̀ girlfriend ẹ̀mí ti wà lórí Facebook ẹ̀mí ti wà ní WhatsApp ara wà lẹ́yìn ìmáàmù jẹ́mọ́ sẹ́ẹ̀rí ọkàn lèyàn fi máa ń gbọ́ nǹkan yé kìí sọpọlọ ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn lọ́pọlọ àti kọ́kọ́ kàn sí nǹkan sẹ́ẹ̀rẹ́ tó lọ́pọlọ ìtumọ̀ ẹ̀ ni wípé tó bá gbọ́ nǹkan yé ọpọlọ rẹ̀ ó ṣe kí ni yóò lè assimilate ṣùgbọ́n kò tiẹ̀ fọkàn sí àìfọkàn sí yẹn ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ á ní ìsìn tá a bá fọkàn sí ayé ṣe kí ni àìgbàgbé ẹlòmíì ní ìsìn girlfriend ẹ̀ ẹ̀mẹ́rin ní òpè lójúmọ́ torí pọ́ fọkàn sí yọkọ̀ pè láàárọ̀ tó bá jí sáde sàlámù aláìkùm bóò ní sí dáadáa lójí ó ti nà fóun ó pè látọ̀ bíbí 10 yóò pè sí ó ti wá classroom tó rọ́ fọkàn sí ké mí sí ẹ̀ tó bá wá díjọ́ kan sáde ọ̀wá rí kó pè ní 10 ó di 10:30 sáde ní ó pè 10:31 ìgbà tí mi rí kẹ́ pè mí ni àmọ́ bínú lẹ́tọ́rà mi ọ̀hánjú lẹ́tọ́rà ni yóò tó pè lẹ́yìn zuri ìyókù wá dalẹ́ lẹ́yìn eléyìn ó tún wá kú chatting so ti yé
torí pé ọ fọkàn sí wàláhì ò gbàgbé torí kí ló jẹ́ ìfitọ́rù fẹ́ẹ̀ dé nìsín kí ló tó fi jẹ́ pa máa ń ṣe ìfitọ́rù torí pa àfọkàn sí pé kó rùn sáwọ̀ wàláhì òrùn wọ̀ báyìí ọ̀rẹ́ wa ó ti bẹ̀rẹ̀ ìfitọ́rù ọkàn rẹ̀ wà ń bẹ̀ ni sẹ́yìn pàwọn akẹ́kọ̀ọ́ jẹ́ pé ọlọ́mọjà rí problem wàláhì tó bá di bí around 6:30 wọ́n lọ́sẹ̀ ìkan lọ́sọ̀ hospitals irú ẹ̀sẹ̀ sọmọ yàrá kan rí kò tí ẹ̀rántí pé òun ò sínú tẹ́ ìdásọ́ bá àjọ kejì kìí ṣe pé kò sí tí ó jẹ́ o ọlọ́mọjà rí problem o pé wọ́n ní kéèsì ká lọ hospital wọ́n ní ká lọ́dọ̀ ọlọ́pàá ó tí ẹ̀ ní rántí torí pọ́kàn rẹ̀ ò sí ibi ìtọ́ ibi kí kéèsì yẹn ó ṣe kí ni o kó wà soft torí pé wọ́n ọpọlọ rẹ̀ balẹ̀ lọ́rọ́ tí pé ìfitọ́rù kan àwọn kan ò tí ẹ̀ rántí ìfitọ́rù kéde pé tí wọ́n jẹ ní òsì wàhálà tí wọ́n wà nù rẹ̀ gan ọ̀jẹ̀ wọ́n rántí ìfitọ́rù àbọ̀lọ́ mọ́jà adára irú ìgbà tó jó rọ̀ ní òní o ẹni tó yẹ pé ó ti kó nú odò wàlẹ́ tó dò ń gbé lọ sọ̀rọ̀ ìfitọ́rù ní ọmọ náà ti nú odò wàlẹ́ yóò ti gbàgbé ìfitọ́rù ká dáa fún ìfitọ́rù ní wọ́n sọ pé ọlọ́run sáà ti ẹ̀ lọ mí bì ọlọ́run kó jẹ́ kí n má jẹun lọ́sẹ̀ kan àní kó dé ọmọ pa mí ìwọ ọlọ́run ṣàánú mi kò ní rántí ìfitọ́rù wàláì létà tó bá wá kó bẹ́ẹ̀ ní àná pé mọ́mọ́ tí ẹ gbà wẹ́ nígbà ọlọ́run lànà odò tán ni torí pọ́kàn tí ẹ balẹ̀ lójú ọmọ náà ti tọ́ àṣẹ ọkàn òun la fi ń gbọ́tọ̀ ọlọ́run ọba yé ọkàn yẹn wá láti dípa ọlọ́run mọ́jọ kan wá ó dípa wà fi ádáni yìí mú wá kọ́rọ́ ṣe wá rí etí wọn òdì àti jẹ́kẹ́tì wọn òdì sí tọ́lọ́ ẹlòmí ọgbọ̀rọ̀ ẹrù kọgbọ̀ yé kọgbọ́ nǹkan kan yé ọlọ́mọdé kò tí wọ́n bí. wa idha dhakarta rabbaka fil qur'ani wahdahu wallaw ala adbarihim nufura. ẹ wá máa wò nǹkan kùránì tá à ń sọ̀rọ̀ ẹ̀yẹ náà ni tí wọ́n bá ti wá sọ̀rọ̀ ọlọ́run ọba tí wà nábì sallallahu alaihi wasallam tó ọba ti dákọ̀ ọlọ́run ọba nínú kùránì ọlọ́run nìkan ṣoṣo tó sọ̀rọ̀ ọlọ́run fún wọn tó ọba tí ì fi ọ̀rọ̀ jàpá àti yẹn níbo sí tó fi nǹkan mìíràn sí inú wọn ò ní dùn tó jẹ́ pọ̀rọ̀ ọlọ́run nìkan ló ń sọ fún wọn they will not feel comfortable wàláwó aládìbárì inú fúrọ̀ wọ́n wà kọ́yìn sí tọ́lọ́ wọ́n máa wá sálọ jàmá ó pín sọ́nà méjì wọ́n lè má sálọ wọ́n lè wà nù mọ́sálásí ṣùgbọ́n kan wọn ò ní tẹ̀ kí náà tó fẹ́ sọ ìdíwọ́sọ náà ni pé káwọn ṣe kíní kan mọ́ wọn ò ní kíní kan ọ̀dà èèyàn lè jókòó sẹ́yìn pàwọn mọ̀náfíkí kan bẹ tí wọ́n jókòó wájú ànábì asálàm tó ti bẹ́ẹ̀ wá sí òwúlò fún wọn tàbí gbà míì kò tiẹ̀ ní gbọ́ pé ń bọ̀ náà níwẹ̀ ẹ̀jọ̀ wà wọ́n pa fóònù ẹ̀ yóò sì sá lọ wá sí dèdè ní omi ògbọ́ wá sí. tẹ́ ẹ bá wá ń sọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn tẹ́ ẹ ń dákọ̀ ọlọ́run ọba fún wọn nínú Kùránì yẹn pé ọlọ́run nìkan ṣoṣo náà ló yẹ ká máa sìn ní tí ó ṣẹlẹ̀ sí wọn ni pé wallahu ala adébárè inú fúnlọ wọ́n wà á wọ́n kọ̀yìn sí tọ́lọ wà kọ́ọ́lù lẹ́ni tí ó máa sọ wípé àìdá nù àti fọ àwọn kan wọ́n máa sọ pé nánú álámù bima yastami'una bihi idh yastami'una ilayk wa idh hum najwa idh yaqulu adh-dhalimuna in tattabi'una illa rajulan mas'hura. sẹ́ẹ̀rí ibi tí pọ́blẹ́mù àwọn kèfèrí tó ti bẹ̀rẹ̀ òun náà ni pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n rí sí pé èèyàn burúkú ni wọ́n kọ́ ní pé òpùrọ́ ni wọ́n ní baba aláwo ni wọ́n ló wéèrè ni wọ́n ló pìdán ni sẹ́ni tẹ́ ẹ bá ti wá fún lóòkọ̀ ọbú sẹ́ẹ̀rù pọ́nrọ̀ rẹ̀ ó wúlò sẹ́ẹ̀rí jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún ọ láàrin tá a dé yìí ara ń tí àáfàá tí ń sọ gbogbo èèyàn tí ń pè wọ́n ní kèfèrí àáfàá ará Ìlọrin àtàwọn ọmọ rẹ̀ táwọn àbàdà ara ń tí wọ́n máa ń ṣe gangan nìyẹn gbogbo àwọn àfáà àtàrí kan jẹ́ ni ọlọ́run wọn ò ní èlì wọn ẹ má lọ gbọ́ wà sí eléyìí ẹ má lọ gbọ́ wà sí eléyìí kèfèrí leléyìí oníbídíà leléyìí wọ́n máa ń tán fẹ́ achieve àwọn ọmọ ìyá wọn lánàá tí wọ́n ṣe nìyẹn tó o bá ti lè fún ajá lórúkọ burúkú kí ni tó kù ó lè àǹgẹ̀ wọ́n fẹ́ fún ànábì lórúkọ tí èé ṣe tiẹ̀ kó fi já sí páwọn èèyàn ò ní lè benefit nínú tànàbí fẹ́ sọ ìwọ ni ó sí làákàyè rẹ ọ̀kan nínú wọn tó padà wá ó wá ń sọ tó ṣẹlẹ̀ pé wàláhì tí èbá sọ lọ́n tó ṣàánú òun pé gbogbo ẹ̀yin tóun lè gbọ́ wá sí yín tọ́kùn òun ò fi rọ̀ wọ́n ti fún yín ló kọ́ ọbú eléyìí ẹ má gbọ́ wá sí ẹ̀ eléyìí ẹ má download lecture rẹ̀ eléyìí èèyàn burúkú ni eléyìí kèfèrí ni eléyìí ẹkíní kan ni gbogbo orú nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n mọ̀ tán fẹ́ achieve wọ́n mọ̀ pé àwọn tẹ́ ẹ lè gbódòdó lẹ́nu wọn àwọn tẹ́ ẹ lè gbọ́n tí ó jẹ́ kẹ́mi yín ọ̀fẹ́ àwọn tẹ́ ẹ lè gbọ́n tí ó jẹ́ kí irọ́ wọn ọjà wọn ni ẹ mọ́ gbọ́ wọn àfọn ló kọ́ bú irú táwọn kèbèrè ṣe fànàbí wa nìyẹn sallallahu alaihi wasallam wọ́n ní rọ́jò lámà sọ̀rọ̀ wọ́n ló kù ìdán lànàbí
wọ́n ní magician ni wọ́n ní baba aláwo ni wọ́n ló kù ìdání àṣẹ nánú alámọ̀bí máa yẹ sẹ́miwú náà bí yẹ sẹ́miwú náà ilé ìkà àwọn ọlọ́run ọba mọ̀ tí wọ́n ń tẹ́tí gbọ́ nígbà tí wọ́n ń tẹ́tí gbọ́ wà nábì àmọ́ tí wọ́n ń gbọ́ kèé ṣe pé tàwọn ọlọ́run lódodo náà fẹ́ gbọ́ kèé ṣe pé nǹkan tí wọ́n gbọ́ lápá lẹ́mìí wọn kèé ṣe pé nǹkan tí wọ́n gbọ́ dòdòdó lẹ́mìí wọn pé ẹ ṣáàjì àgbọ̀ ní tí ó tún wí. bó o lẹ́sẹ̀ wá mọ̀ tẹ́ ẹ bá rẹ́ni tó gbọ́ wáàsí tí wáàsí ọ̀lápá lára rẹ̀ ara àròyìn ọlọ́run bá ń sọ yìí nàìjíríà ni kéèyàn ọmọ sọ̀rọ̀ ọ̀dà kọ́ńkọ́ ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ sí ìwọ náà rí tó tún sọ sáwọn tẹ́ ẹ̀ mọ̀ gbọ́rọ̀ wọn tó tún sọ pé káwọn sọ pé yahoo àyàmọ́ láwọ́ àmọ́ ó ní mọ́lúdì pé ànábì ò sí mọ́lúdì wọn náà sí wọn náà rí ẹgbọ́n tó sọ tí ó ti rí nǹkan yóò wà lọ kò ní discourse ẹ̀rí tán mú wá o personality tó sọ̀rọ̀ ni ó ṣe kéde o ní ọmọ discourse ọlọ́run ní sẹ́ẹ̀rí gbà tán wá ń sọ àwọn ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ wọn àwọn alábòsí ọlọ́run ní intantabi wọn a máa sọ ẹ máa wo nǹkan ẹ máa wo tán bẹ́ẹ̀ ṣe wọ́n máa sọ fáwọn tí wọ́n fẹ́ confuse àwọn tí wọ́n fẹ́ dòrí wọn rú àwọn tán fẹ́ forí wọn fagbọn pé sẹ́ńtẹ́yìn náà wọ́n gbọ́rọ̀ ẹnu sànàbí lẹ́nu tẹ̀lé sẹ́rọ́jù lámọ̀ sọ̀wúrọ̀ ẹni tọ́já sí pópì dání ẹni tọ́já sí pé baba aláwo ni ẹni tọ́já sí pé alábìbá ní sànàbí lẹ́nu tẹ̀lé jẹ́mọ́ kí náà ṣe wọ́n bá nábì ló kọjẹ́ ọlọ́wọ́ bá wá ń sọ wípé ń gú káìfà dọ́rọ̀ bú lákàlà àmùsálà fàdọ́lù fàlàyàstàtì ìhùnà sẹ́bílà jẹ́mọ́ ẹ̀ máa wà ní rọ́dù kan bẹ́ẹ̀ sórí wọ́n tó ọba fẹ́ ṣe tọ́lọ́run ọba ó nídìí kọ́ máa dìfẹ́ǹdì ara rẹ̀ tí ẹni kò ṣàlàyé tọ́lọ́ máa gbọ́ mi sórí gbogbo tán bá ń sọ nípa rẹ̀ òdodo fojú hàn tó bá yá ìta mọ́jẹ́ sọ kankan fún èèyàn lè máa bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ ẹ̀rẹ́mì tẹ́ ń wò yìí èmi làáfà súnà 100% wàláhì lọ́dọ̀ ọlọ́run ó lè jẹ́ kèfèrí 100% kèé ṣe tí wọ́n ń pera rẹ̀ àbí táwọn èèyàn ń pè ọ́ lọ́jà jù bí kò ṣe pé ń tọ́ ọ jẹ́ lọ́dọ̀ ta ni Allah Imam Muhammadu bunu Hanbali asámọ̀ Muhammadu Imam Muhammadu bunu Hanbali lọ́rọ̀ kan tó máa ń sọ a máa sọ fáwọn oníbídíà nígbà ayé ẹ̀ a máa sọ fún wọn pé báyìí nàná wà báyìí nà kún àlìjànáza ó nígbà tá a bá kú òdodo fojú hàn láàrin àwa àtẹ̀yìn jama nígbà tí Imam Muhammadu kú wọ́n ròyìn àwọn tán lọ kírun sí la bóyá náà súnmọ́ 500,000 àwọn èèyàn sọba bá ń lẹ́ ẹkún pé yéè so rẹni tó bá já sí wípé sìrọ́jà mù ní rọ̀ àtùpà tí ń tàn mọ́lẹ̀ ní ayé ò lè ti ìmọ̀ yìí rẹ̀ níjọ́ tí mọ̀ iná la fi iná náà tàn yìí kánípẹ́ nìkan ni gbogbo náà yìí ọba kú jẹ́mọ́ kí ló ṣẹlẹ̀ níbi tí mọ́lẹ̀ rẹ̀ kọ́fà òkùnkùn ṣe kí ni á ṣẹ̀ṣẹ̀ máa wárú rẹ̀ mí irú mọ́lẹ̀ mí tó tún lè fíìlì kí ni òkùnkùn yẹn ìgbà táwọn ọmọ Muhammadu bunu Hanbali kú láyé tó mọ yìí wọn ìgbà tí Ibn Taymiyyah kú náà tó mọ yìí ẹ̀ ìgbà tí Imam Abu Hanifa kú náà tó mọ yìí ẹ̀ ìgbà tí Imam Maliki kú àti gbogbo àwọn àfẹ́ẹ̀nire tó rí bí wọn ọlọ́run ń dúró abẹ́ ẹ̀wà máa wo nǹkan ni kayfa darabu lakal amthal fadallu fala yastati'una sabila fadallu fala yastati'una sabila. ọlọ́run ní máa wo bí wọ́n ṣe wá fàpẹrẹ ẹbúlélẹ̀ fún wa ànábì ní tí èsè tí ẹwọ́ ṣe pè ọ́ wo àwọn àpẹẹrẹ ẹbú àwọn ìròyìn ibú àwọn sífáàtì ibú tí èsè tí ẹwọ́ bí wọ́n ṣe ń pè ọ́ ìwọ náà ń pè ní wèrè ìwọ náà ń pè lópìdán ìwọ náà ń pè ní adágbígba ìwọ náà ń pè lẹ́ni tí ọmọ tó ń ṣe ń gbọ́ kayfa darabu lakal amthal fadallu fala yastati'una sabila. ọlọ́run bá wá sí rọ́ọ̀bù fún wọn pé látara ìsọkúsọ tí wọ́n ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń pẹ ní ọlọ́run ní kèfèrí àfi kẹ́ ẹ sọ ṣe táwọn ọba ti jẹ́ kèfèrí ìwọ ló di kèfèrí kan ayé rẹ fàdọ́lù ìwọ tó ọba máa fáwù yẹn nínú kéwù àṣẹ fáwù sàbàbíyà àlètù bẹ́ẹ̀ àṣẹ pẹ̀lú sábàbí àwọn àkọ̀wíìlì yìí àwọn àsọkúsọ tí wọ́n ń sọ fàdọ́lù wọ́n bá dẹni tó sọnù wọ́n ṣìnà wọ́n ráre
wọn àmójú ọ̀nà fàlàyẹsẹ̀ tẹ́ ó nà sẹ̀bílà wọn ò tiẹ̀ sẹ́wọ̀n nígbà míì èèyàn á máa ṣìnà tí yóò sájà rabaraba yóò padà gẹ́ẹ̀tì kí ni ojú ọ̀nà wọn ò tiẹ̀ ọlọ́run ni wọn ò tiẹ̀ lé gẹ́ẹ̀tì ojú ọ̀nà wọn ò lé gẹ́ẹ̀tì ojú ọ̀nà torí wípé wọ́n mọ̀ pànẹ́bí èso òkùdán wọ́n mọ̀ pé kèé sadá gbígba wọ́n mọ̀ pé kèé ṣe wèrè wọ́n mọ̀ pànẹ́bí bẹ́ẹ̀ ni káwọn èèyàn ọmọ bá gbódodo àṣewọ̀tọ́ ọba máwọn àfẹ́ ẹni ọlọ́ ọwá ń sọ fáwọn àwọn àgùntàn Ísírẹ́lì àwọn gọ̀rìgọ̀rì yúù àwọn tí wọn ò ní làákàyè lórí tí wọ́n ń tẹ̀lé ọwá ń sọ fún wọn pé sórí àfẹ́ eléyìí ẹ má gbọ́ wá sí ẹ̀ àfẹ́ eléyìí oníbídíà ni àfẹ́ eléyìí ẹlẹ́gbẹ́ ni àfẹ́ eléyìí ọmọ kíní kan ọwá ń mú àwọn èèyàn ọwá ń sọ rádaràda nípa wọn rádaràda tó ń sọ nípa wọn yẹn tó ọba lọ tún bá àbọ́lú olùjẹni tó ká sí mékèlè yóò ṣìnà ó yà bí òye látara pọ́ wá ṣìnà kìí ṣe pò ṣìnà nìkan fálà ayọ́sítàdé ó tó ní bá sójú ọ̀nà mọ́ tó fi kú ọlọ́run abẹ́ọ̀gbà ọmọ ìyá wa tán ti ṣìnà ọlọ́run bá ní dáwọn padà sójú ọ̀nà àwa bẹ̀wọ̀ ọlọ́run ọba mẹ́jáwa náà ò ṣìnà láéláé ní ìparí ọlọ́run wàkọ́ọ́lù àyíká kò ná ìlọ máa ń wá òfàtà àyínà làmàbẹ̀rún khalqan jadida. àyà 49 tán ti ní ká dúó òun ládé yìí ibẹ̀ náà láti dúó ọlọ́run láwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ yìí àwọn tí wọ́n ń pànábì lórúkọ tí èsè tiẹ̀ wọ́n máa wá sọ lẹ́nu wọn pé àìdá kó ná ìlọ́mọ torí pé wọ́n tako àjíǹde wọ́n rò pé táwọn bá ti kú kò sájíǹde kankan sẹ́yìn pọ́lọ́wọ́n bá ti sọ́ńbìgì àwọn tí wọ́n gbọ́jọ́ ọ̀kan ìgbọ́ wọ́n ti wá rò pé nínú Suratul Waqi'a wọ́n ní àìdá mítínà wàkúnná turaban wà ìdọ́ọ́mà àìná làmùbẹ̀rùfò ti Suratul Waqi'a nìyẹn pé àìdá mítínà àsáwọn náà gbà pé àwọn òkú ṣùgbọ́n wọn àgbà pé lẹ́yìn ikú àjíǹde ń bẹ bí tán ti ní pọ́blẹ́mù nìyẹn wọ́n ní àyíká mẹ́tínà tá a bá ti kú wà kú náà tù rọ ọba wọ́n gbà káwọn tó di yèèpẹ̀ torí wọ́n fojú ráwọn òkú wọn míì tí wọ́n wú sàárè wọn tán ti di yèèpẹ̀ wà kú ná àwa di yèèpẹ̀ sótìyé àyíná làmàbí ọ̀hún fóun ṣé wọ́n wà á gbé wa dìde it's not possible kán gbé wa dìde ọlọ́run bá wá ń sọ fún wọn pé àwọn bàbá wọn jóòrò ní ṣèbá wa láàgbé wọn dìde tọ́ba wá rí bẹ̀ wá kọ́ọ́lú wọ́n wá ń sọ lẹ́nu wọn pé àìdá kònà ìdọ̀ máa ń wárò fata àìná làmàbẹ̀rù fóònà khalqan jadida. pé tá a bá ti wá kú tá a ti dé egun wàrúfáátá àti jẹrà wàrúfáátá àti kẹfún wàrúfáátá àdánwò mọ́ wàrúfáátá àti dìdàkudà nínú sàárè àyínà làmàbẹ̀ ohun fún náà ṣé wọ́n tó wá gbé wa dìde kọ́ńjẹ̀ dídá ní ẹ̀dá míì táàtún máa sẹ̀mí ayé ọ̀tún ọ̀tàkù làákàyè wọn àṣé kèfèrí wọn ò nígbàgbọ́ nínú àjíǹde àwa tá a jẹ́ mùsùlùmí wọ́n fẹ́ káwọ́ ó gbà èsì tọ́lọ́wọ́n bá wá fún wọn nínú súrà Wákíà òun nìyẹn bóun tóun pé bàbá wọn dìde òun ó gbé wọn dìde níbi ọlọ́run bá wá sọ fún wọn pé kúlkúnú hijaratan aw hadida sẹ́ẹ̀rí tó bá wù yẹ̀yìn kèfèrí ẹ lọ di òkúta gbogbo alamọ̀ òkúta lè aw hadida òkúta tó lè mọ́ strong tó ẹ lọ di irin aw khalqan mimma yakburu fi suduri tẹ́ ẹ bá tún mọ nǹkan míì tẹ́ ẹ mọ̀ pé ń ló tún lágbára jù ń ló tún le jù lẹ́mìí yín ẹ lọ di fàṣàyẹ̀kúlù náà máa ń yọ àìdùnà wọ́n máa wá sọ pé ta ni yóò dáhùn padà kùlìlẹ̀dí fatọ́rọ̀ kó máa wà lámọ́rọ̀ tí sọ fún wọn pọ́ lọ́n tó dá wọn nígbà àkọ́kọ́ sẹ́rí kó tí ń jọ tínú Suratul Waqi'a ṣé níjọ́ tẹ̀ sí ọlọ́run tó mú yín wá ṣé ní ọ̀wà nira nígbà tẹ̀ wà kó tó wá jí yín ọlọ́run ọba tó mú yín wá lálàkọ̀ọ́kọ́ yẹn tánàbí bá wá sọ bá ń fún wọn àbẹ́ bá sọ fún wọn báwọn fàṣàyúnìgì ìdúnà ilé ìkàrú wọ́n máa wá mìírí pé wọ́n máa wá mìírí báyìí wàyẹ̀kúlù náà màtáwù wọ́n nígbà wo gan ni tí wà nábì ń sọ kó láàásà àyíyẹ̀kùn náà sọ fún wọn pé jọ ọgbẹ́ndé àlìkìyámọ̀ tẹ́ ní òsì yẹn ó ti súnmọ́ jàmá ńlá fi wá parí ẹ̀ pé máa ń máa tà kọ̀dẹ̀kọ́ mọ́tí kìyámọ̀ tù ú ẹni tó bá ti kú ọjọ́ ọgbẹ́ndé tiẹ̀ ti tó nìyẹn ọlọ́mọdé á ti kú báyìí ẹja máa múra á lẹ̀ lọ́jọ́ ọgbẹ́ndé khulasatul qawli nìyẹn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta
astaghfiruka wa atubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.